ní orí bíbá tí kò kà. Ṣé mo wí pé mo play fídíò ológun dúdú kan tó ń ṣe ìpè gidigidi. God bless you Kẹ́ni Àjọkẹ́ asifus bí pé orí inú mi ni ìyá mi tó ṣe ìpè gidigidi fún àwọn tó wà involve ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá mi wo show yẹn mo lè lọ gbé show yẹn wá. Mo ní gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ẹ máa fi kó bá bàbá Ìjẹ̀ṣà ni o. Ẹ máa fi ṣe kí ni? Ẹ máa fi kó bá bàbá Ìjẹ̀ṣà. When things happen like that, tó bá ti jẹ́ wípé àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n jẹ́ personality ní àwùjọ, important personality, tó jẹ́ wípé important personality ni wọ́n láwùjọ wa, ẹ jẹ́ ká máa wà careful. Gbogbo yín, most of you tẹ́ ń sọ̀rọ̀ ẹ lè wá sí Nàìjíríà láti wá help bọ̀bọ̀ ẹ̀. Ìmí inú yín àárín yín court. Yọ̀mí nìkan ìkébè mà ní onídùúró bàbá Ìjẹ̀ṣà. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ṣáàtì dà. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá wọn gọ́ọ̀mẹ̀ntì dà. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún Ìyábọ̀ Dàmbẹ́ǹsì àti Princess. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹnu àtẹ́lu gbogbo àwọn police Nàìjíríà. I told you people, it doesn't work like this here. Naija ló ń pe bí. A kò ní democracy ni. A nídìí láti fẹnu sọ fún yín wípé wọ́n yìí rúùlù wa bó ṣe rúùlù wa. Mo máa ń sọ fún yín social media mo ní there is freedom of after speech, but freedom after speech I can't guarantee you. Ibi báyìí ò ń ṣe UK kò ń ṣe America. Gbogbo yín wà ń bẹ̀ ń sìn ẹ̀ ń sọ̀rọ̀ nǹkan tó tiẹ̀ piss me off àti ìkó kan lẹ̀ lady kan ṣe show lọ́wọ́lọ́wọ́ ń sìn ó dẹ̀ tún ń bu ẹnu àtẹ́ làwọn ọlọ́pàá àti ìparí nǹkan kan o ẹ dẹ̀ tún ń bu ẹnu àtẹ́ ṣé mo nǹkan ẹ̀rí kóòtù tó gbé bàbá Ìjẹ̀ṣà lọ ibi tí wọ́n ti ṣe court hearing mi nìyẹn. That was court 4 ní Yaba. Kí ló dé tí bàbá Ìjẹ̀ṣà ò lè lóní dúró? Wọ́n ní wípé government worker level 16 ló ń wá. Gbogbo kíní yìí ò le tí ẹ bá ti fẹ́ ọ̀rọ̀ ẹ̀ lójú gbogbo kíní yìí ò le. Gbogbo àwọn kíní máa ń ṣiṣẹ́ in and out, wọ́n máa ń ṣiṣẹ́ ọwọ́ sọ́wọ́, but ẹjọ́ ọ̀rọ̀ tí ẹ ti escalate tẹ́ ti fẹ́ lójú báyìí ta ló fẹ́ get ara ẹ̀ involved nínú matter yìí? Àánú bàbá Ìjẹ̀ṣà ń ṣe mí nílùú wa Naija. Mo ń point out sí yín. My case file was taken to court 4 ní Yaba Magistrate Court. I have been to Panti before and nobody, no police, no even female officer rough handle or even push me. Stop saying what you don't know. The police in Panti, the police in this thing, they will torture him. Nobody will torture Baba Ìjẹ̀ṣà in Panti. Nobody. No, stop giving people false information. Stop escalating things. The police know their job. They don't mistreat people. He's not a murderer. He's not a criminal. He's not with weapon. So why would they treat him like an animal? Eye escalating kan ṣe rò wípé nínú station tó máa wà ṣọ́ máa ṣe VIP fún nínú station ni. I was in the female cell. Didn't I come out? Did you know how my court procedure went? You will sit there and you'll be talking. Hand to hand ni tí gbogbo ẹ̀ bá ti escalate yẹn báyìí àwọn tó wà nínú gbogbo bẹ̀ yẹn wọ́n ní gbogbo àwọn kíní tẹ̀ ń wá tí ẹ̀rẹ́ ni dúró fún bàbá Ìjẹ̀ṣà lọ́wọ́. Every one of them ló ní wọ́n náà tó wà level 20 wọ́n mọ̀ hand to hand ni owó ló máa nú ẹ. Ẹ má jókòó sórí live chat torí pé ẹ fẹ́ ní viewers kẹ́ máa fáwọn èèyàn ní information tí ò real about Nigerian police. I know sometimes they have their own force, but stop giving people false information about the Nigerian police and their system. Nígbà tí Yomi lọ ṣe rally, what did I say? Kí ni mo sọ fún yín gbà yẹn? Mo ní wípé gbogbo nǹkan tó ń ṣe tí ò bọ̀bọ̀ yóò jẹ́ káwọn ọlọ́pàá ṣiṣẹ́ ó máa bounce back sí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Mo lórí bàbá Ìjẹ̀ṣà ní ṣé ọ̀rọ̀ tí mo wá sọ ó tán bí ò tán. Ta ló fẹ́ get rf sí nǹkan tó ti wà so messy báyìí?
ọ̀tọ̀lẹ́ni tó bọ́ta tó ń bú our excellency governor Babájídé Sanwó-Olú tó ń ṣépè fún ṣé Sanwó-Olú ló lọ arrest ẹ̀ ni why tẹ́yìn èèyàn tẹ́ kí ń wà logical tẹ́ máa ń kó báyàn tó bá fẹ́ level 20 àwọn tó wà ní vicinity court yẹn wọ́n ní nọ́mbà ẹ̀ but ọ̀rọ̀ yẹn ti wà mọ́ sí owó ló máa gbà owó ló máa jẹ ó lè ní Akin tó ń gbé gbogbo information mi lẹ̀ iye báyìí ni máa gbà ó tẹ́ bá ń wá ẹni tó tiẹ̀ jẹ́ wípé ó ti lo 50 years in service ó ti ẹ wo bẹ́ẹ̀ ṣe dá gbogbo ẹ̀rú ta ló fẹ́ dúró kọ́ wá ní Mr. Kinní kan ló dúró tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ẹ̀ ń fẹ́ lójú ẹ̀ ń fẹ́ lójú ẹ̀ ń fẹ́ lójú gbogbo donation tó dá fún bàbá Ìjẹ̀ṣà ibo ló wà ńbo ló wà but àwọn èèyàn ń sá sẹ́yìn èèyàn mélòó lẹ́rí sìn tó wá dúró fún àti onídùúró ta ló fẹ́ gba ṣọtí ẹ̀ ta ló fẹ́ gba béèlẹ̀ ẹ kò mọ́ sáré máa George ẹ má tiẹ̀ tí ẹ jẹ́ kẹ́ni ìkúrò ń bẹ̀ we will deal with Nigeria police they will know our right wo lẹ ní bàbá àwọn bàbá ńlá kù bàbá wa tó fi kú wọn tí ì gbà right lọ́wọ́ àwọn ìjọba wọn ò tí ì gbà ṣómìnira la wà yìí ni àbí nira àmọ́ ẹni tá a bá lè mú tó jẹ́ wípé Ọlọ́run ló lè mú táwa ni wá tí àtẹ̀lófin ká máa fọ́lò wọn wípé kọ́tì ẹ̀ fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀ kọ́tì ẹ̀ fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀ kọ́tì ẹ̀ fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀ ẹ mú ọ̀rọ̀ yẹn ẹ bẹ̀rẹ̀ sí ń fẹ́ lójú ẹni ẹ fẹ́ ṣe rálì kí lẹ̀ ń ṣe àwọn outsider ti tójú bọ̀ àwọn Nigeria government ò dẹ̀ ń láì nǹkan tó jẹ́ wípé àwọn aráàlú òyìnbó ti tójú bọ̀ àwọn Americans ti tójú bọ̀ wọn ò ń láì kí ẹ lọ́wọ́ gba ensars. ẹni tó dúró fún tẹ́lẹ̀ olóhùn ò lè dúró fún torí social media ẹ stop kínní ẹ fi bọ̀bọ̀ yìí sílẹ̀ ẹ má pa sódìgbà tó bá kú síbẹ̀ ni. ṣé ó dìgbà tó bá kú síbẹ̀ everybody wan sáǹsì torí social media because ìwọ tó náà fẹ́ ẹ̀pù bàbá Ìjẹ̀ṣà sí tó bá ti gbé gbogbo information ẹ jáde báyìí everybody ti gbé wọ́n ti gbé sórí social media àwọn ìjọba máa bẹ̀rẹ̀ sí ní bèrè ẹ bóyá ẹni náà ó fẹ́ lo ọpọlọ àti ìmú ẹ̀ àwọn ìjọba wa tún tojú bọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀ ìwọ ló fẹ́ gbálẹ̀ ṣé ẹ̀ rórí ni àánú ẹ̀ ṣe mí ó jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ tí ẹ̀ ní sùúrù ẹ wò ó sì wọn ò gbá bèlè high court ṣe rí high court yẹn ó wọ́ wọn ń gbógó kọ̀ tọ́rọ̀ bá ti dé high court ẹ gbàgbé ẹni náà lọ sẹ́wọ̀n ẹ gbàgbé èmi ni mò ń sọ bẹ́ẹ̀ fún yín gbogbo ìtẹ́ fi ń pariwo yìí ó ń wọ̀ kí ló yẹ kí máa ṣe lábẹ́lẹ̀ gbogbo yín ó ń wọ̀ kí ló yẹ kí máa ṣe lábẹ́lẹ̀ homework bẹ́ẹ̀ ṣe máa mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹni tẹ́ máa lọ bá ẹ lọ bá àwọn èèyàn ẹni téèyàn ò bá ní agbára láti mú èèyàn máa ń bọ́ sábẹ́ ẹ̀ ni òkè ọ̀gá ọlọ́pàá àjà ọ̀gá wa ọlọ́pàá àjà ọjọ́ ọ̀nà àbáyọ la máa ṣe wọ́n ṣètò kọ́ mátà mi kébìlì ni ẹjọ́ ẹ bá wa pé princess ẹjọ́ nítorí Ọlọ́run Ìyábọ̀ Òjó jọ má bínú princess báwo lẹ ṣe lè ṣe kínní kó má di báyìí gbogbo ìgbà tó ṣì wà ẹ ṣì ní time láti ṣe gbogbo ìgbà yẹn wọ́n dẹ̀ máa sọ wípé gbogbo everybody ti ní kínní ta ló ń pè mí hello yeah mo ń gbọ́ okay mo ń bọ̀ jẹ́ kí n wé sí speaker okay wọ́n ń gbọ́ mo ṣe kí n speaker ni. mo ní pé àwọn tó ń jà fún right wọn ò ní kó má jà fún bọ̀ ká ní wọ́n mọ̀ pé ọ̀rẹ́ ó máa tún wá rí báyìí ni wọn ò ní ṣe tó nǹkan kan ṣe okay ẹgbọ́n nu nǹkan tó ń sọ lónìí wọ́n ti ríyàn tó fẹ́ dúró wọ́n ní wọ́n ní ìdí level 16 fine ká ní pé ọ̀rọ̀ yìí kò ti di wàhálà social media ni ẹni tó ń rí yẹn ó possible kẹ́ni yẹn gbà bá ṣe ó possible kẹ́ni yẹn gbà bọ́ta sórí yín bọ̀ lọ́yà yẹn sọ pé àwọn kọ lẹ́tà sí ibi tẹ́ni yẹn ti ń ṣiṣẹ́ pé ṣé lóòótọ́ level 16 ni wọ́n wá níbẹ̀ kì í ṣe level 16 ká ní pé ọ̀rọ̀ yìí kò ti bọ́ sí social media kò ti di ariwo ni ẹni yẹn máa dúró fún wọn máa gbà ṣèbí level 14 ni wọ́n kọ́ sọ tẹ́lẹ̀ wọ́n ẹ̀ tó fi wá level 16 ní suddenly ó yẹ kó ronú síbẹ̀ yẹn pé àwọn làwọn bá kéèsì jẹ fún àtàwọn
wọ́n ètò level 16 lẹ́ẹ̀kan náà nísìn àbúrò Ọbájẹ̀ṣà bọ́ta ní interview láàárọ̀ yìí ẹ̀wọ̀n tó ń tún sọ ó tún bá kéèsì jẹ́ again òun sọ pé yẹn pé family problem ni ó ti lọ for long so nísìn àbúrò Ọbájẹ̀ṣà tó wọ́n sọ fún wa nísìn pé definitely ọ̀gbẹ́ni yìí o ó ti ṣe kí ni ti pẹ́ ọ̀rọ̀ tó ń sọ láàárọ̀ yìí nísìn ó tún bà nǹkan jẹ́ again tí kò bá mọ̀ ní ìsìnkú wọ́n sọ pé òkè Ọbájẹ̀ṣà ó ń fẹ́ princess ó ń fẹ́ àbúrò jẹ́ ká mọ̀ láàárọ̀ wípé kò fẹ́ princess ìyẹn ti lọ síbẹ̀ yẹn nìyẹn wọ́n tó máa sọ̀rọ̀ àwọn tó fẹ́ gbìjà ẹ̀ sóyè yín àwọn tó fẹ́ gbìjà ẹ̀ kọ́ tó kọ́kọ́ ní pọ́ máa sọ̀rọ̀ bọ́tà kọ́kọ́ wò dáadáa náà kọ́ tó sọ jáde ó ní pé ó bọ́ra sí òun níwájú Ọbájẹ̀ṣà ó bọ́ra sí òun pé kó bá òun sùn kò bá òun sùn ókè tí bísí ìfọwọ́ bá fa yẹn ti pé ókè lọ mú púùfù yẹn wá ìbọn lọ́fẹ́ kojú sí again kó tó sọ kó máa wọ ẹni kó tó sọ kó gbé wọ́ta kó wò dáadáa náà kó tó sọ nítorí bọ́ọ̀rù yìí lọ ní sè. nǹkan tí mo ń tún àbúrò gbogbo nìyẹn pé nítorí ní sè é ọdún tó ń gbọ́ wọ̀nyí lọ báyìí ní sè wọ́n gbọ́dọ̀ sí àìkiri náà lọ ọlọ́wà ẹ̀kọ́ ẹ̀kọ́ tó ń ṣe ìwọ̀n ní ìbẹ̀ ẹ̀kọ́ tó ń gbé kéèsì yìí lọ. wọ́n kọ́ lè máa fún tọ́dún márùn-ún ni ọlọ́run ọkọ́jọ́dún márùn-ún ẹgbàá nǹkan tó or 7 years tọ́rọ̀ bá ti dá ẹgbàá nǹkan tí mo sọ fún yín ẹ lọ kọ sílẹ̀ it will only take the grace of God because ní normal court yẹn ní Yaba wọn ò rí ṣé high court ẹ mọ level tó máa béèrè ní high court ni ẹ mọ àwọn nǹkan tó máa ní kọ́ lọ mú wá high court ni. kọ́ lọ mú wá ọ̀rọ̀ náà nìyẹn nísìnyí gbàgbọ́ nǹkan jẹ́. ta ló fẹ́ dúró ṣọtí wo ló fẹ́ dúró ṣọtí wo. ta ló fẹ́ dúró àwọn tí wọ́n rí tí wọ́n fẹ́ dúró àwọn ẹni nípa àwọn lè dúró mọ́ nítorí social media. wọ́n máa béèrè ẹni tó ní landed property what iye tí wọ́n ní wọ́n lè ní kẹ́ lọ mú ẹni tó ní ní Àbújá wá ilé 6 wọ́n lè ní kẹ́ lọ people don't know anything you just sit in front of the computer. àwọn tó bá bẹ̀rẹ̀ ní àìpọ̀ tó tọ́lẹ̀ sọ ẹ̀. ẹ gbàgbé òṣì we are in Nigeria. tó tọ́lẹ̀ sọ àwọn tó máa ń bẹ̀rẹ̀ náà tọ́lẹ̀ sọ yìí àwọn tó wọ́n lè fi mú wa tó máa bẹ̀rẹ̀ tó tọ́lẹ̀ sọ fún yẹn ṣèbí yàn tó fẹ́ dúró fún ọ tẹ́lẹ̀ wọ́n ní ẹ̀sẹ̀ pé tó ń tó social media òun kò lè dúró mọ́ èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló sáfẹ́yìn tí wọ́n lè dúró mọ́ èèyàn méjì ló sáfẹ́yìn tí wọ́n lè dúró mọ́ ó yẹ kí wọ́n gbogbo nǹkan tó ṣe pé àwọn làwọn bá kéèsì jẹ́ di mọ́ nísìnyí àbúrò ìwọ́n bọ́ta ìwọ́n tó sọ̀rọ̀ ó sọ pé síló kìnnìkan ó bọ́ra síwájú Ọbájẹ̀ṣà ló kọ́ bá òun sùn ókè tó máa ní kó lọ́wọ́ púùfù wá ń kọ́ bó ló ti fẹ́ẹ́ púùfù tó ń lọ kọ́ láàárọ̀ yìí kó má bá kéèsì jẹ́ fún máa nìyí. ìyá mi máa gbọ́ ṣé bàbá Ìjẹ̀ṣà máa wá pe àbúrò ẹ̀ wípé princess bọ́ra sí òwò. Can you imagine? àti ìkófálẹ̀ ìfá mi ti ń ṣe. iṣẹ́ Ọlọ́run ó kàn ká lọ́wọ́ ni pé pẹ̀lú bẹ́ẹ̀ ń jà fún màá nìyí tó ẹ ti ń bàjẹ́ ìdì mọ́ ni níṣẹ́ àbúrò ìwọ́n fẹ́ pé yẹn wọ́n ní ẹsẹ̀ rò pé kí ni pé family problem ni pé ẹ̀yin ti ń kọ́ báyìí ó fi tó mẹ́rin ìfẹ́ tàbó ìwà sínú pé ọ̀gbẹ́ni ó ní pé ẹ̀ ń kọ́ báyìí ó yàtọ̀ kọ́ tẹ̀ ń kọ́ bà fún wa kí ló fẹ́ sọ. kéèsì sí kó lọ mú proof wá pé ibi tí princess ti bọ́ra people just have to. kí ló fẹ́ sọ. people just have to. ọmọ bọ̀ yìí jẹ́ fún màmí yẹn yóò kàn bá dẹ́ ni oníbẹ̀yìn ti ń sọ̀rọ̀ family problem yìí so òun jẹ́ ká mọ̀ ní ti pé fún ọ yín o ó ti máa ń bọ̀ mọ́ àwọn ọmọ kéékèèké tún tipẹ́tipẹ́ ẹ wá bò mọ́lẹ̀ ọmọ lè yí bẹ́ẹ̀ fún náà ó kàn bọ̀ ọ̀ jẹ́ tó máa mọ̀ kọ́ tó lé tó kó dákẹ́ tó máa bọ̀ ìjẹ́ mọ̀ ibi tó ń gbé lọ nísìnyí àwọn tó wà ní kíní tó ń jà fún máa yẹn ti tí ọmọ bíi tíkẹ́ẹ̀tì yìí lọ wọn ò tí mọ̀. ẹ máa rí àwọn kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ lọ́sọ̀tì tí kò yẹ kó ṣẹlẹ̀ tí ò yẹ kó ṣẹlẹ̀ ẹ má bá mi ká lọ. ọ̀rọ̀ yìí nìsín ọ̀rọ̀ ti kó lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n ti kó lọ́wọ́ ọlọ́pàá ó ti kó lọ́wọ́ ìpínlẹ̀ tó fà á. wọ́n ti wá fi òun àtàwọn lọ́ọ̀lẹ̀ ẹ̀sìn ẹ̀dẹ̀ mọ Nàìjíríà. ó ti kó lọ́wọ́ princess gan. lọ́ọ̀ wà ní Nàìjíríà tẹ bá jẹ́ kí lọ́ọ̀ tẹ́kì kọ́ọ̀sì ẹ̀yin ń tẹ́kì kọ́ọ̀sì síra yín ẹ̀yin ò dẹ́ bọ́ òfin jìjàkadì ẹ̀yin bọ́ òfin jìjàkadì ni let the law take its course ibi tó ti gbé bàbá Ìjẹ̀ṣà lọ lẹ́nu ká gbé gbogbo yín calm down ẹ follow up ẹ ti follow up ẹ kọ abandon ẹ síbẹ̀ láti jọ́ tẹ̀ ti ṣe rálì àbí mo sọ èèyàn mélòó ṣe ti lọ rí ọ̀gá ọlọ́pàá ṣe ti lọ sàbújá ṣe ti try láti make amends gbogbo yín wò wípé court wọn ò ṣe yẹn gbogbo yín kọ it's easy to press a phone and go live and orí Facebook wọn ti wá ń pariwo ṣe lóko táwọn èèyàn lò gé fún right now nísìnyí yẹn gbogbo tí wọ́n ṣe ló social media wọ́n fi pa àwọn èèyàn rí àwọn èèyàn rí náà ó kẹ́ wọ́n táwọn tó lè dúró ṣe ń sáká àti táwọn èèyàn wá sí social media ìbẹ̀lẹ̀ tó bẹ̀rẹ̀ tó fi wọ́n ṣe ara wọn o. tó bá jẹ́ ìyìnlẹ̀ tí ń ṣiṣẹ́ fún ìjọba ẹ máa gbọ́ o torí kéèsì bàbá Ìjẹ̀ṣà wọn ò wá ní fún yín pension iṣẹ́ bọ̀ kó lè damage pension ìnẹnìyẹn ní Nàìjíríà. Ọlọ́run jẹ́ ẹni kò lè dúró owó ẹ̀ àwọn ni ẹni pọ́ìsì náà ẹni kò lè dúró owó ẹ̀ náà Ọlọ́run jẹ́ kárí ẹni kò lè ṣe náà. 20 years tó bá ti rí fáìlì ẹ̀ bókè ìwọ ló dúró fún tó dẹ̀ bá jà ìjọba ìjàkadì
gbogbo yín sọ wípé ẹ ní sùúrù ẹ jẹ́ kíkiní kó wáyé dà á sọ fún yín gbà yẹn most of you wà ń lo ìwé ẹ máa kọ́ọ̀lù ẹ máa ṣépè Sanwó-Olú Ìyábọ̀ ìkíní. àdá fún yín àwọn tó bá dé gbogbo náà nìyẹn wọ́n ṣépè ní ìwọlé àwọn tó fẹ́ bọ́ta àwọn tó fẹ́ tún tẹ̀sí yẹn sí àwọn fẹ́ bọ́ta èké àwọn tó fẹ́ tún gbogbo àkiri pírísẹ̀tì tẹ́ bá tún àkiri pírísẹ̀tì kò ní kankan ti mọ́lé ẹjọ́ ẹlẹ́kọ́gbọ́n ẹni tẹ́ ń sọ fún ọ̀dẹ̀dà ní dákì ẹ lọ lẹ́yìn tẹ́ bá bọ́ta wá sọ àṣírí tẹ̀ ń bọ̀ yẹn kò ní kankan ti mọ́ àìkọ́ ẹgbẹ́ bá ọ̀ ẹjẹ́ sì mọ́ ni tó bá ní kẹlẹ́ bó ṣe ọtí wá orí yẹn á pé wá ìgbà yẹn máa bó ṣe ń lọ ẹ máa bọ̀ ẹ ṣe máa bá nínú pẹ̀lú ṣe. kò sí wàhálà nǹkan ṣe lè ṣe lẹ̀ ẹ bá ní pé bísẹ̀sì bá bá ti tàkùn kò ní kó tó lè ti mọ́lé ẹjọ́ ẹ lọ kọ́gbọ́n. ẹ máa wo Yomi lẹ́nìí ó ní a mature teen an adult teen ẹjọ́ teen is teen a teenager is a teenager tí ò bá ti clock 18 years there is nothing mi ò gbọ́ bí téèyàn ti ní mature teen ẹ jẹ́ ká jọ wo àwọn fídíò yìí kan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ kí n tó wá fún yín ní final verdict mi ẹ mọ̀ wípé ọ̀rọ̀ tèmi mo máa sọ fún yín bí eré ni mo ní wípé kíní tá wí kókó ṣe yẹn ó máa kó bá bàbá Ìjẹ̀ṣà anybody tó bá dúró fún bàbá Ìjẹ̀ṣà as of today yẹn ó ti render gbogbo nǹkan tó ti fi ṣiṣẹ́ fún ṣé mi ò ní court case náà mọ́ yá àwọn èèyàn tó ní court case ẹ jẹ́ tó sọ fún yín ní Nàìjíríà tó bá ní court case tí kò bá ṣe wàhálà tí ò ṣe problem tó jẹ́ wípé gbogbo ẹ̀ go solo wọ́n mọ bó ṣe máa fọwọ́ ẹ wo lọ́ọ̀yà bàbá Ìjẹ̀ṣà mánu alágídí yẹn tó ní we cannot pay 500,000 as fine can you imagine ẹ̀ ń bá ìjọba máa yẹn tún ba gbogbo kéèsì yẹn jẹ́ màá play gbogbo àwọn nǹkan tí lọ́ọ̀yà yẹn sọ fún yín o òun ló wá ṣẹlẹ̀ you want freedom ẹ fẹ́ freedom àti right nǹkan tí wọn ò tí ì fún wa ní freedom ẹ dẹ̀ ń demand ẹ̀ ṣẹ́yìn nìkan lẹ́wà ní Nàìjíríà ni we have over 21 billion citizens àbí kí ló pè wá ní Nàìjíríà tí ẹ̀yin kan wá sọ wípé we will fight for the freedom of the people for the people let the law take its course ẹ má bá òfin jìjàkadì the police know their work wọn ń na èèyàn ẹ lè ní bóyá òun àtàwọn inmate ẹ̀ ní níjọ́ tó bá dẹ̀ kọ́kọ́ wọlé lọ́ máa lù ú níjọ́ téèyàn bá wọnú sẹ́ẹ̀lì lọ́ máa lù ẹ́ lọ́ máa gbá ẹ létí ní female prison wọn ò ní ṣèyẹn fún ẹ irú èmi dáńgbánágbà tí mo wọ ọbẹ̀ kò ń ṣe èmi mo sọ fún yín wípé èmi ti máa lọ sílé because èmi mo ò ní wá síbí láti máa purọ́ fún yín nígbà táwa ń tìrẹ̀ tó bá ti wọlé báyìí tó ti mọ̀ as a new citizen tó wọ́ inú nation wọn wà á tètè fún press ní ìkọ̀kọ̀ ó máa mú owó wọnú sẹ́ẹ̀lì ni ó mú owó wọnú sẹ́ẹ̀lì wọn náà ti yá ẹ̀ bàjẹ́ press náà dẹ̀ wọ́n tó wọlé mo dẹ̀ jáhùn fún wọn pé ace gbà owó welcome ẹ̀yin ọmọ lẹ́yìn wa ó yá lọ́dẹ̀ ní ẹ̀ máa má o mo dẹ̀ jáwó fún wọn mo dẹ̀ lọ jókòó tèmi ti tèmi gbogbo wá dẹ̀ mẹ́lẹ̀ ń bẹ̀ àwọn gan lọ́nà bá mi ra mosquito coil àwọn gan ló ń tọ́jú mi àwọn ló máa pa àwọn ọlọ́pàá wá bí mama because you have to ó máa mú owó ẹ̀ sápò níṣẹ́ ọlọ́pàá ló máa róúnjẹ fún ẹ̀yin tó bá dẹ̀ fẹ́ jẹun wàá gbá géètì ní gbágbágbágbágbágbá make una come make person one person come here o wetin you want why you dey make noise why I no go make noise mosquito dey here now I wan buy coil wọ́n máa ra coil fún ẹ come I wan buy this thing wọ́n máa rà fún ẹ which is because àwọn kan wà níbẹ̀ tó máa wà pẹ̀lú yín overnight you no go buy food àwọn kan ló máa ní wetin I wan buy o all these people wey dey sell food go close now all the people wey dey sell water make man okay get me bottle water too ṣẹ́yìn ìfẹ́ I go buy for everybody wey dey there kò sẹ́ni tó máa nà án ṣé o ẹ̀yin ọmọ ọ̀nù mẹ̀ tẹ́ bá ń ṣe bí pé ẹ mọ street kò sẹ́ni tó máa lu bàbá kò sẹ́ni tó máa ọlọ́pàá ò ní fọwọ́ kan bàbá Ìjẹ̀ṣà tó bá síkì pàǹtí police station kọ́sọ́mà wọn ni mí ń bẹ̀ dáadáa mi nítorí pé torí bọ́ ṣe treat mi wọ́n ní hospital nínú station wọn police station wọn ní hospital wọn á fún ẹ lóògùn wọn á tọ́jú ẹ so kí la wá ń purọ́ fún tó bá jẹ́ lómi á máa fọ́ọ̀mù fún yín live tẹ́ ń rí nìyẹn kò dàbí cell abroad tó máa fún yín ní VIP treatment tó máa bá yín gbé bacon àti bread àti tíì wà láàárọ̀ irọ́ o tó bá di àárọ̀ táwọn family ò bá gbóúnjẹ wá fún ẹ ọkọ mówó wá fún ẹ wọn gbéyàn tẹ̀ máa gbà kọ́ gbóúnjẹ wá fún ẹ wọ́n lè mówó wá fún ẹ o lè change aṣọ wọ́n lè fún ẹ lọ́ṣẹ tó bá need roll anything they will give you but tẹ́ bá ní pé bóyá sẹ́ẹ̀lì máa wà congested ó máa wà congested o torí àwọn ọkùnrin department wọn máa ń ṣe kíni wọ́n máa ń pọ̀
kẹ́ tó rá àwọn obìnrin bóyá àwọn tó lọ ra ọjà àwìn, bóyá àwọn tó jí owó, bóyá àwọn tí àwọn obìnrin kéèsì wọn ò fi bẹ́ẹ̀ pọ̀, bóyá tó wà nínú àwọn kidnapper, bóyá ẹni tó ṣe àwọn obìnrin department ẹ jẹ́ ká àwa ex convict ẹ jẹ́ ká sọ fún yín bó ṣe ń lọ nígboro. Ẹ mọ̀ wípé mi máa ń búra mi káwọn olórí burúkú orí Facebook kẹ́ tó fi bú mi èmi máa ń sọ so ìyá aláya yín ìyá yín ni mo sì jẹ́ street ọmọ ìgboro tí ò bá lọ sílé ńlá ó tí ì dọmọ ìgboro àwọn bàbá yín ìyá aláya yín náà tó fa gbòòrò gbogbo wọn ti lọ ilé ńlá ti bọ̀ èèyàn máa lọ ń kọ́gbọ́n ni wọ́n ń pààyàn bẹ́ẹ̀ ṣe ti gbọ́. So tẹ bá ní wípé bóyá sẹ́ẹ̀lì bàbá Ìjẹ̀ṣà èrò máa pọ̀ ńbẹ̀ kò sí sẹ́ẹ̀lì bíi mẹ́ta mẹ́rin ńbẹ̀ o ó ní sẹ́ẹ̀lì tó wà ńbẹ̀ náà ni gbogbo wọn máa occupy ẹgbẹ́ kan tó bá jókòó sí ló máa jókòó sí tó dẹ̀ tí wọ́n máa ṣayé ẹ̀ tó bá dẹ̀ di 12 lóru oníkálukú máa bẹ̀rẹ̀ sí ṣe praise and worship ẹ lọ béèrè àwọn tó bá wo kíní a máa ṣe praise and worship ìdágò kọ́ ni àwa ti lé ńlá collection a máa ṣe revival a máa ṣe thank you my Lord we are saying thank you Jesus gbogbo wa àtàwọn ọkùnrin ní department wa àtàwọn obìnrin gbogbo wa máa pray a máa ṣe gbogbo ẹ̀ a máa pray pé Ọlọ́run yọ wá nínú àjàgà kakóra wa sí káwọn ẹbí wa má gbàgbé wa síbi káwọn ọ̀rẹ́ wa má gbàgbé wa síbi à ṣe revival ẹ lọ béèrè tẹ́ bá ná ọlọ́pàá pé ṣé mo purọ́ wàhálà alájà na cruise na this woman na case so ẹ má rò pé ìyá ń jẹ bàbá Ìjẹ̀ṣà in fact bàbá Ìjẹ̀ṣà máa ní àwọn fans níbẹ̀ tó máa tọ́jú ẹ̀ as a celebrity ó máa ní ẹ má stress ara yín so gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀yin tẹ́ bá ní like bàbá Ìjẹ̀ṣà ẹ lọ síbẹ̀ tẹ́ bá ní dìtọ̀ ẹ rà fún tẹ́ bá ní àìsà ẹ rà fún tẹ́ bá ní brush àti paste ẹ rà fún wọ́n lè jẹ́ kó lo roll on wọ́n lè jẹ́ kó lo perfume ẹ ra designer lọ fún wọn ní kéèyàn Nigerian police are not bad like that tó bá dẹ̀ fẹ́ gbatẹ́gùn wọ́n lè gbé bọ́ta kò kàn ní bọ́ta lẹ́nu géètì ní a ṣeré káàkiri tó bá jẹ́ wípé ọmọ tó mọ ọwọ́ wẹ̀ a ṣeré káàkiri a tún padà sínú sẹ́ẹ̀lì ẹ̀ ìgbà míì gan ẹ máa báwọn ẹlòmíì ní ẹ̀yìn káńtà tó ń gbatẹ́gùn wọ́n wá wo bí ìta ṣe rí ẹ má ní ẹ̀wọ̀n jẹ́ kó rọrùn wọ́n ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn o ṣẹ́ẹ́rí tó bá yá wọn máa kó gbogbo wọn sínú fíìdì ní tó máa gbá bọ̀ rehabilitation center ni wọ́n rehabilitate everybody ni wọ́n pààyàn bẹ́ẹ̀ wá ní wọ́n pa wọ́n ń lù ú níbo lọ́ ti ń pa tó ti ń lù wọ́n pa wọ́n lù náà wọ́n pa wọ́n lù náà mú bọ̀ èmi ò nídìí láti fọ́ọ̀mù fún yín o the Nigerian police wọn ò lè treat ẹ má sọ wípé ìyà ń jẹ́ ń bẹ̀ tó bá ní health issue kó sọ fáwọn ọlọ́pàá kọ́kọ́ medication náà wá fún bẹ́ẹ̀ àwọn ọkùnrin ò dẹ̀ lè kó infection láíláí kò sí infection ní department àwọn ọkùnrin so kí ni gbogbo yín wá fúnra yín wàhálà fún but àwọn obìnrin ìgbà tí mo rí wípé olórí burúkú àwọn tó wà ń bẹ wọn fọ toilet mo ń fọ ọkọ mi fúnra mi torí wọn kó infection fún mi witness it in Ìkẹjà area ẹni tí ò bá lọlé ńlá rí ló máa wá ló máa form ló máa farms rice ààrẹ gbàgbé òṣì kó pààyàn wọn ò lè treat ẹ tó bá jẹ́ wípé bóyá ń lọ bà tó pààyàn tó fẹ́ escape wọn á ti yìn ń bọ̀ lẹ́sẹ̀ ṣe gbọ́ pọ́yìn bàbá Ìjẹ̀ṣà náà so ẹ má ní àwọn ọlọ́pàá Nàìjíríà stop spoiling the Nigerian police. Stop playing. ẹyẹ máa destroy the police olórí burúkú wo ló ń tẹrẹ dẹ̀dì ṣọpọ̀nà fẹ́ pa ẹni àrà fẹ́ pa ẹni jẹ́ ń lọ block ẹ̀ ẹ̀jẹ̀ sáré block wèrè tó ń tẹrẹ dẹ̀dì yẹn so ilé ayé yìí kò sí nǹkan tó ń hide nínú ibẹ̀ kò sí tó bá náà fẹ́ hide nǹkan kan àwọn èèyàn tó mọ̀ máa mọ̀ which is nǹkan tó dífá fọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tó fi worst tó yìí social media ni kò sí nǹkan méjì social media ni ẹ fi rẹ́dẹ̀dì yẹn lè máa block ẹ̀ sí bóyá rí show mi ló ṣe ń tẹ rẹ́dẹ̀dì ayé ẹ̀ máa bàjẹ́ jẹ́ ń pé ń bọ̀
so bí a ṣe ń sọ lọ bàbá Ìjẹ̀ṣà mo ń ṣe nǹkan ya màá ní ṣe kí á ń bẹ̀yìn ẹ máa ṣe kí a bá rí pé mò ń ṣe nǹkan torí ẹ̀mí fẹ́ kéèyàn wọlé so wọn ò ní ṣe nǹkan kan tó burú fún ju normal nǹkan tó ń ṣẹlẹ̀ lọ sí every citizens of Nigeria nǹkan tó ń ṣe fún gbogbo wa nìyẹn ọtí làwọn gọ́ọ̀mẹ̀ntì wa bá sọ wípé ọ change gbogbo bó ṣe ń ṣe o. ọ change gbogbo bó ṣe ń ṣe o that is when lọ mú pé ọ̀tà kan sí £100 ní padà wá. so ẹ jẹ́ ká gbàgbé òṣè ní kọ́là wa ti ń lọ èyí tẹ̀yìn rí lórí Facebook lẹ ṣe ń sunkún Ìtìrẹ police station ní Tìrẹ wọ́n mọ̀ mí bẹ́ẹ̀ torí èmi máa ń like trouble gan èèyàn ló ṣe fún so àwa lọ àwa dẹ̀ dé tí gbogbo nǹkan bá ti wà nílé ayé yìí kúkú ṣì ní kúkú ṣì ká pé gbogbo ẹ pariwo ni owó ló máa ná sí ó máa jáde gbogbo yín fẹ́ tẹ live chat ẹ fẹ́ show ẹ fẹ́ mọ̀ pé ìmọ̀ràn sọ ẹ fẹ́ show pé ìmọ̀ràn sọ Yomi yẹn lọ ó kó riot lọ kọ́fìrì bàbá Ìjẹ̀ṣà kọ́fìrì ṣé bó ṣe ń ṣe nǹkan nìyẹn wọ́n tún ní òkè kọ́ wá bẹ́ẹ̀lì ẹ̀ with kíní kan kọ́kọ́ wá bẹ́ẹ̀lì ẹ̀ lọ́ọ̀yà yẹn náà sọ wípé we know our right we are not going to bribe any police we are not going to bribe the Nigerian government we are not going to bribe to we will be bàbá Ìjẹ̀ṣà will be bail we will bail free bail is free ṣé bail is free níbo bail is free níbo máa yẹn ló ti kọ́kọ́ complicate issue yìí nígbà táwọn yẹn tiẹ̀ lọ tọ́bọ̀ ó tún bá wọn jìjàkadì ó ní ẹ gba bail èèyàn from there tẹ́ bá gba bail a máa wá tó bá yá wọn á pè the two parties jọ ó ní no I'm a lawyer and as the lawyer of kìnìkan I will not be giving anybody free money to pay my clients to ṣe kìnìkan mo kọ́ wò wípé ìlú bo ni máa yìí ti wá ná nílùú tí a yìí wọ́n ní ohun tó wọ́n bá ṣe ti ilẹ̀ ló ń gbé wọ́n ṣàgídí títí ókè bóyá wọ́n tún fẹ́ consider ní máa yẹn tún wá sọ kíní yẹn síta ẹjọ́ ṣé wọ́n máa gbowó lọ́wọ́ wọn mọ́ báyìí ṣó yẹ kó wá sọ ọ̀rọ̀ yẹn síta kọ́tẹ̀ ní òkè ẹ lọ mú nǹkan kan wá o ẹ jẹ́ kájọ reason ṣé wọ́n máa ní kò sówó nínú donation tó send sí bàbá Ìjẹ̀ṣà àbí àríbá àwọn èèyàn ṣe dáwó máa yẹn wá bọ́ síta wọ́n wá sọ kíní yẹn I will not be donating money to free bàbá Ìjẹ̀ṣà àtìgbà tí bàbá Ìjẹ̀ṣà wá yọ kúrò as lawyer wọ́n wá yọ kúrò as lawyer but ẹ̀pẹ́ ògbóró mọ́ ó ti bọ́ sórí social media ara nǹkan tá a ṣe sọ pé social media ló kíw gbogbo kéèsì bàbá Ìjẹ̀ṣà yìí wọ́n ní kẹ́ mówó bẹ́ẹ̀lì wá kò sí ibi tó ti máa ṣe pé ẹ̀ ní sẹ́tù kí ló wà ń bẹ̀ ṣe fẹ́ tọ́jú owó yẹn fún ni àbí inú sẹ́ẹ̀lì ló máa ti ná gbogbo owó yẹn. owó wà nílẹ̀ ẹnu ọ̀nà tó bá dẹ̀ dé ẹ lè tún ṣe GoFundMe míì fún for his case táwọn èèyàn bá di pé ó jáde wọ́n á tún dáwó gbà ẹjọ́ ò kéèsì wá ṣì ń lọ lọ́wọ́ lọ máa yẹn náà wọn ò ní sanwó. ókè wọn ti ẹ̀ sọ wípé ókè ẹni lọ kóòtù òṣì bóyá àwọn ọlọ́pàá béèrè owó lóòótọ́ o tẹ́ẹ̀mí ò lè sọ because èmi ò mọ nǹkan tẹ́ẹ̀mí ò mọ̀ mi ò sọ o bí wọ́n béèrè owó bọ̀ máa yẹn sọ fún wa wípé òun ò lè sanwó fídíò yẹn wà bíbá ẹ̀ máa play ẹ̀ fún yín wípé wọ́n ní káwọn lọ mówó wá ẹjọ́ sọ máa jẹ́ kán tún wá rí bàbá Ìjẹ̀ṣà kán tún lè purọ́ mọ́ wọn ó jẹ́rọ ó jẹ́ òótọ́ ẹ kì í ṣe ọmọdé náà gbogbo wa la mọ̀ wípé nínú Nàìjíríà ẹ̀gún jẹ́ ní kókó bó bá ń wáṣẹ́ gan tó bá fi òbò jí àsobìnrin
wàá sẹ́tù kíṣẹ́ yẹn tó lè kún ẹ lọ́wọ́. Ẹ wá bọ́ta ìyẹn gan lásán táwọn ọlọ́pàá bá gbọ́ ọ̀gá wọn wọ́n á béèrè lọ́wọ́ yín pé ta ló ń béèrè báìbù lọ́wọ́ máa yìí. Ìyẹn gan lásán ó ti bà reputation ọlọ́pàá jẹ́, wọn ò dẹ̀ ní bá yín fẹ́ dà sí mọ́. Wọ́n á ní ẹ̀wò ẹ jẹ́ kí ilé ẹjọ́ tí ilé ẹjọ́ bá ti sọ ni ẹ̀yin lẹ jẹ́ kí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà wọ́ títí di báyìí. Ẹ jẹ́ ká wo fídíò tó ṣe nílé ẹjọ́ lẹ́nu. Àwọn pọ́ìntì kan ni mo fẹ́ mú jáde fún yín kìkan ṣe ká wo fídíò má dẹ̀ bá sọ fún yín àṣẹ tó ń gbé Nàìjíríà tá mọ òfin ìlú Nàìjíríà bó ṣe yẹ kọ́rọ̀ yẹn lọ. Kò ń ṣe ọlọ́pàá ló máa lọ dájọ́ fún bàbá Ìjẹ̀ṣà, kò ń ṣe Sanwó-Olú tí àwọn yẹn ṣépè fún. Kò yẹ kí barista yẹn lásán ọlọ́pàá máa sún sẹ́yìn ni wípé alákòóbá máa bóyá èèyàn kan ló rọra sọ fún pé àbàbà tẹ bá lówó ó kọ̀ kó bá gbogbo àwọn ọlọ́pàá yẹn ni. Àwọn ọlọ́pàá yẹn ò dẹ̀ ní ọ̀gá àwọn ọlọ́pàá ò dẹ̀ ní fẹ́ kéèyàn kan ba orúkọ àwọn jẹ́ kóyàn kan ba iṣẹ́ àwọn jẹ́ torí àwọn míì náà ti pẹ́ nu sáfíìsì kọ́ wá ní ẹgbọ́ ẹ̀yin lẹ́gba bẹ́ẹ̀lì lẹ́gba owó lọ́wọ́ àwọn lọ́ọ̀yà bàbá Ìjẹ̀tẹ̀ free ẹ̀ wọ́n á pè wọ́n láti Àbújá ni wọ́n lè yọ wọ́n ṣẹ́. Bàbá yẹn bọ́ sórí social media ó bẹ̀rẹ̀ sí ní tútùkú pẹ̀lú English òfò English òṣì tí òyìnbó la fẹ́ jẹ ni. Ẹ da gbogbo ẹ̀rú tó ń sìn ìlú tí gbogbo wa mọ̀ wípé kò oníkálukú ẹlòmíì wà níbẹ̀ tó ń jìyà ẹ̀ṣẹ̀ àmọ̀dí ẹlòmíì wọn tí ì ṣí case file ẹ̀ látijọ́ yìí. So bàbá Ìjẹ̀ṣà molest ọmọ o kò molest ọmọ o ó yẹ kí gbogbo yín rọra máa wò ni. Àmọye àwọn èèyàn tó ẹ wo ẹ bà ọ̀rọ̀ yìí jẹ́. Ó ní kéèsì kan nígbà kan mi ní dárúkọ station náà mi dẹ̀ nídà bàbá arúgbó ó rèpọ̀ ọmọ ọdún 5 wọ́n padà free ẹ̀ ó cooperate wọ́n dẹ̀ wọ́n ẹ̀ pé kó kúrò lé yẹn wọ́n dẹ̀ tag ẹ̀ pé tó bá tún ṣerú ẹ̀. Àmọye nǹkan tí ó tó worst ju eléyìí lọ tó jẹ́ wípé ti bàbá Ìjẹ̀ṣà yìí gan-an kò tọ́dẹ̀ ń gba bẹ́ẹ̀lì tó tún gbogbo ẹ̀ dẹ̀ ń lọ tó máa lọ lábẹ́lẹ̀ bọ̀ gbogbo yín ẹ sáré bẹ̀rẹ̀ sí ní escalate ẹ̀ ẹ̀ ń jẹ́ kó máa spread. Gbogbo yín tẹ́lẹ̀ ń jà advocate for kìnìkan ẹ̀yin lẹ destroy case take it or leave it. Mo ń bọ̀ ẹ jẹ́ ká gbọ́ kéèsì yìí ní èyí tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Ẹ wá tún gbọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú yìí kẹ wá wò wípé àwa ara wa gan wàhálà tá à ń fúnra wa lórí kéèsì ó ti pọ̀ jù. Ẹ jẹ́ ń paná kẹ́lì rí ẹ má bínú kẹ́lì rí dáadáa ẹ jẹ́ ẹ̀ ńlá àjẹ́. Àwọn newcaster ti lọ bẹ̀ wọ́n ti sọ di nǹkan kí ló dé bàbá Ìjẹ̀ṣà nìkan ní celebrity ni. ilé ẹjọ́ magistrate Yaba ní ìlú Èkó báyìí ìwé tí wọ́n ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ìgbàlódé òṣèré tíátà Yorùbá bàbá Ìjẹ̀ṣà Move back. The cameraman, please. Are you ready? Oh, well, we are my landing colleague the movie you say the concept for okay, so what was the judgment today? Well, the version of the case, the case that told this one that they were arranging. Ẹ jẹ́ fa ṣọ́ọ̀nì gbogbo eléyìí ó náwọn nǹkan tó. Kept some of the intending shorties away. There are 2 of them too. They backed out at the point of obtaining letters from chief of head of service office because 16 of what is like talking of
deputy director. So they are scared of the government involvement, where they have that opinion or impression, we don't know. But they believe that government has an hand in the travail of crime. So many of them backed out too, eventually. They don't want their retirement benefit, and whatever. Retirement benefit. They are very, very close to their retirement. Ṣẹ́gbọ́n nǹkan tí màá yẹn sọ. Ó ní gbogbo àwọn táwọn ti rí wọ́n backed out. He said they backed out along the way because government is involved. Because of the noise on social media, they feel the government is so much involved in this case, so they bow that they don't want anything to affect their retirement. Ṣẹ́gbọ́n lọ́ọ̀yà yẹn bóyá kí n bá yín rewind ẹ̀ síwájú kẹ́tù gbọ́ ibẹ̀ yẹn. Did you hear that place or you want me to rewind it? Ṣé rí pé mi tí gbọ́ ṣó yìí tí mo ti sọ kíní fún yín? Ṣé rí pé mi tí gbọ́ ṣó yìí tí mo ti sọ kíní fún yín? Ẹ máa gbọ́ lọ́ọ̀yà bàbá Ìjẹ̀ṣà ẹ jẹ́ máa ń rewind ẹ̀ díẹ̀. Chief of staff, head of service office, because 15 of what is like talking of deputy director. So they are scared of the government involvement, where they have that opinion or impression, we don't know. But they believe that government has an hand in the travail of crime. So many of them backed out too, eventually, because they said they don't want their retirement benefit jeopardized. They are very, very close to their retirement. So this has now been a problem for us. We have been on it for so long. We have tried our best, and it's so difficult to meet that big position. And despite the fact that the PPP representative came to court to inform the court that they had filed information at their court, we still made both to make application for bail because we can see his condition, and the way that is so depreciated and whatever. So that's the reason why we made that application. But we knew as well, that the sitting today, have you been granted bail? And when I heard about it was just being handed over to the high court. Yes. So that is the premise upon which the bail was refused today. Because the information we had been filed at the high court, and that has necessarily robbed court here of jurisdiction in the matter. And that's why the court refused to grant the Thank you very much. Ní Yorùbá. Káyọ̀dé Ọlábíọ̀lá. Ní Yorùbá. Káyọ̀dé Ọlábíọ̀lá ọ̀dọ́ mi. Èkejì níta jọ àfíà. Jane Ògúnbíyì Olúwaṣèyí. Kí ló ṣẹlẹ̀ nínú ìgbẹ́jọ́ Ọláníwájú Ògúnkámi? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àárọ̀ iná sọ fún àfihàn message I think yesterday night, very late yesterday night. Ó pẹ́ lálẹ́ àná pé wà pé kéèsì wọ́n máa gbé ìgbẹ́jọ́ wá sí láyé ní magistrate court láàárọ̀ ètò tó padà wá sí magistrate court náà. Báwo ni ìgbẹ́jọ́ náà ṣe wá lọ báyìí? Ìgbẹ́jọ́ náà wà sípò lọ dáadáa torí pé àwọn aṣojú Ministry of Justice wọ́n ní kan ti file another case ní High Court. So gbàdúrà dẹ̀ ti file case ní High Court yẹn ó ní pé magistrate court kò ní agbára láti gbọ́ ẹjọ́ yẹn mọ́ ni. So a dẹ̀ gbé application pé ẹ̀hẹ̀bẹ̀ fún ilé ẹjọ́ pé kán tẹ̀ jọ pé kán fún ní tọ́tù sílẹ̀ fún ọ̀dẹ̀ fún bail láíláí. alẹ́ òyà sọ̀rọ̀ ti fún ní bẹ́ẹ̀lì ní àtúnṣe tó kọjá pọ̀ bí pé wọ́n fẹ́ ẹni tí wọ́n fẹ́ òṣìṣẹ́ ìjọba tó ga ó pẹ̀lú condition tó fún wa so yẹn ní ìjẹ́kó ti ká ní pé àti bí gbogbo nǹkan tó ń béèrè ó yẹ kó ti jáde láti
láti ṣe ọjọ́ ṣẹlẹ̀. ìjọba wa fún ní bẹ́ẹ̀lì lẹ́nu báyìí. ní wọn ò fún torí pé fèsì ti wà ní àìkọ́. wọn lè fún ó ti wà láìkọ̀tì. kí ni ìgbésẹ̀ tó kàn? ìgbésẹ̀ tó kàn báyìí ni pé àìkọ́ náà la máa lọ. àìkọ̀ lẹ́lẹ̀ ti gba bail. bàbá dùn áṣà àìkọ́ sí àwa tún gbé application wa fún bail. bọ́dà ọjọ́ wo ni wọ́n ní pé ọmọ àbẹ̀rẹ̀ jù ẹ̀ ní àìkọ́tù? ní wọ́n tẹ̀lé wọn ti fà á ní. wọn ti sọ ọjọ́ tí. wọn tiẹ̀ ti fún yín lọ́jọ́ mẹ́rin. Shit, this is fucked. ọ̀rọ̀ ni ẹ. This is fucked. ọjọ́ tèmi fún pé báyìí ni tó. lẹ́nu sàn, this is fucked. Shit. tẹ́ bá ń gbọ́ ó ti wà fucked. ẹ jẹ́ kí n sọ̀kọ́ tó ṣẹlẹ̀ fún yín bíbá ẹ̀. ẹ jẹ́ kí n explain fún yín dáadáa kẹ́ gbọ́. gbogbo ẹ̀yin tẹ́ máa ń jà fún bàbá Ìjẹ̀ṣà. tó ṣe ṣẹlẹ̀ báyìí ló ṣe ṣẹlẹ̀ tálákà ìwé tiwa ìwọ gbẹ́jọ́ so this thing has been happening that we have been keeping. the last hope for the. ìwọ gbẹ́nu ẹ̀dá kẹ́ná. ẹ jẹ́ kí n sọ̀kọ́ tó ṣẹlẹ̀ bíbá ẹ̀ fún yín. nígbà tí wọ́n fún ní bail ní pàǹtí tọ́gbé wá wọn ò rí ṣọtí yẹn láti gbà yẹn. wọ́n ní Ministry of Justice ti wá lọ transfer case yẹn. wọ́n ti kúrò lọ́wọ́ kò tiẹ̀ àwọn yẹn ò tiẹ̀ rí anything. wọ́n ti transfer case yẹn gbà tí wọ́n ti transfer sí High Court. nígbà tí wọ́n dé bíbá àwọn eléyìí gan ò ṣe case wọ́n ní High Court ní kó máa bọ̀. so wọn ò lè gba bẹ́ẹ̀lì bàbá Ìjẹ̀ṣà. wọ́n wá ń béèrè lọ́wọ́ lọ́ọ̀yà wípé ẹ jọ̀ọ́ déètì wo ló fún yín tẹ́ máa pàdé High Court. wọn ò fún wọn ní déètì. Oh, you are still on a long thing. wọn ò tí ì fún wọn ní déètì. that is to say wọ́n máa dá bàbá Ìjẹ̀ṣà padà. wọ́n á wá máa await hearing mo ní látọ̀ ẹ̀ bọ̀ ni o hearing date tó máa lọ fún hearing ní High Court again. ṣé bẹ́ẹ̀ ti gbọ́? ẹ jẹ́ ká máa gbọ́ lọ màá tún wá ṣàlàyé àwọn nǹkan tó bá ṣẹlẹ̀. nínú ibẹ̀ yẹn ni mánìyẹn náà ti sọ wípé gbogbo àwọn onídùúró wọ́n backed out because wọn ò fẹ́ lose pension wọn àtàwọn gratuity tó máa ń fún wọn tó bá ẹni tó ti ń ṣiṣẹ́ fún ìjọba fún over 20 years tó ti wà level 16. àwa lọ torí kéèsì bàbá Ìjẹ̀ṣà ó mọ ìtọ́ máa fún wọn ni tó bá dẹ̀ ti involve ó ti involve nínú criminal case that means pé ó support criminal against ìjọba Nàìjíríà ó dẹ̀ pé rẹ̀ ló ṣiṣẹ́ ìjọba. ó possible gan tẹ́ni náà bá ṣiṣẹ́ tó ń kó máa lọ sẹ́wọ̀n because ìgbà míì wọ́n máa ń pè ní aiding and abetting. so everybody máa sáfó tiẹ̀ ní everybody máa sáfó yẹ̀. ẹ jẹ́ ká bá play ẹ̀ lọ mò ń bọ̀ ẹ jẹ́ kí n sún síwájú díẹ̀. bàbá Ìjẹ̀ṣà ló dúró yẹn mọ́tò tí mo ní wọ́n gbé wá ń jọ yẹn rèé òun ló máa fi dá padà sí kirikiri ló lọ báyìí kó lọ pàtìkà tí mò ń. aṣọ aláwọ̀ búlù náà ni ẹ̀ ń wò yẹn. Okay, ask something. We won't ask you any question. You'll be the one to just. You were saying you want to clarify. Oh, yeah, yes, truly. Your record says, can you introduce yourself? Okay, I am Kadozoye Chile, the Superintendent of Police, the officer in charge of the latest section, Nigerian Police, Jos State Command. Mr. Larewaju America was actually granted bail during the Dunson
strike. And based on the condition given, he couldn't meet up the condition. And he was properly charged. And I believe the court has granted, the court has taken all, and the court has already, because the case is already filed before the High Court, and DPP has already taken over the case from the police. So presently, we have handed over DPP, so the case is before the DPP. There is nothing involving the police again on the matter, so the case is left for the DPP to handle. Shetibansi. I already mentioned my name. Okay, Kadozo Yetunde is Superintendent of Police. Jésù. Ṣé ẹ̀ ní bínú torí Yorùbá mi? Okay, ohun tó ṣẹlẹ̀ ni pé during the strike, actually the Attorney General and the Ẹ má strike woman yìí jàre. agreed in order to congest itself, and it was among those people we put before the magistrate. So nígbà yẹn, àwọn magistrates wọ́n jókòó. Wo cameraman ó tún lọ sẹ́yìn ẹ̀ tó interview. Bóyá ẹni yẹn jẹ́ level 16, kò jẹ́ level 16, head of service bẹ́ẹ̀ ni fly wá wípé ẹni yẹn kì í ṣe òṣìṣẹ́ ilé. So if we are having to do, the only thing we can do is to get the person. Okay. Yomi Oníkèbè ó tí ẹ̀ ní level 16 mú wá. Ẹ tún lọ mú fẹ́ẹ̀kì wá. Ṣàtìgbà ó ti kúrò lọ́jọ́ ọlọ́pàá báyìí. General to take over so adájọ́ dẹ̀ ti give rulings lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n yìí sí ọlọ́pàá náà ṣé wọ́n máa fi gbé ẹjọ́ ẹ̀ lọ sí ẹjọ́ gíga láti àkọ́tù. So a máa dúró de ìjọ tí adájọ́ fi sí wọ́n tó lè gbé lọ́fọ̀ adájọ́ tó wà lórí so ọ̀tọ̀ wa ló máa wà títí ìjọ tí adájọ́ Okay, my name is orúkọ mi ni Yetunde Adozo, a superintendent of police, a also legal Lagos State Police, Nigerian Police Force. Thank you very much. Thank you very much. Thank you. Ṣé rí bọ̀bọ̀ tó ń pè ní Yomi yìí? Ó ti ṣe ń sìn, ó tàn bí òtàn. Ó tàn bí òtàn, ọkọ̀ Ìyábọ̀. Fíìmù mi tuntun tó gbé jáde. Ọkọ̀ Ìyábọ̀. Fíìmù mi tuntun tó máa jáde. Ọkọ̀ Ìyábọ̀. Fíìmù yẹn ó ní àṣírí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà nínú. That is what he was after. Wọ́n wá sọ ayé bàbá Ìjẹ̀ṣà di kọ́mẹ́dì. True life story èèyàn tó ń pa ọmọ ẹlòmíì lẹ́kún. Ọkọ̀ Ìyábọ̀ ẹ lọ bò ó wìtìwì no ó ṣe kiri yẹn báyìí. Ọkọ̀ Ìyábọ̀ fíìmù mi tuntun tó máa jáde. Ọkọ̀ Ìyábọ̀ ẹ bò ó wìtìwìtì. Ẹ bá yí ọmọ ẹlẹ́mọ jẹ́ torí wọ́n fẹ́ ṣe késẹ̀tì. Ó fẹ́ ṣe kọ́mẹ́dì. Ókè o ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bọ̀dá Yomi fẹ́ wí o. Ṣàlẹ̀ bá ń sọ̀rọ̀. Ààrẹ bá sọ̀rọ̀ pé a tó wọ kóòtù ni. Wo bàbá Ìjẹ̀ṣà bó ṣe ń wò. Ọmọ ọlọ́mọ. Báwo ni ìgbóná máa ń sọ ní kóòtù yẹn? Ọ̀rọ̀ kan ló máa bèrè lọ́wọ́ ẹ̀ o. Ẹ máa wò ó. Mi ò tí ì wo kiri yìí o. Ẹ bá wò dáadáa, ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ní orílẹ̀-èdè ìlú wa. Ìgbà lọ́jọ́ kó mú àrùsì. Ni wọ́n fi wẹ̀sùn ikọ̀. Ǹjẹ́ ṣé kò ní ní ẹ̀tọ́ àti má fà á ń sàlẹ̀ náà. Ṣé by now ẹ máa fara balẹ̀. ní ẹ̀tọ́ láti ní at least that temporary freedom until he is adjudged innocent?
if tí a bá ń fi irú nǹkan báyìí hàn sí gbogbo àgbáyé pé nǹkan tá à ń ṣe fún àwọn ọmọ tó jọmọ olúwa aráàta ò ní wá ẹ bá gbogbo adára kò sẹ́ni tó lọ́rẹ̀ ń Senegal lọ́rẹ̀ ń Kenya ọ̀hún wá we have been isolated as a people because àwọn nǹkan máa ń rò pé àwọn ò ní tẹ̀lé rule of law àwọn máa lo agbára tiwọn láti fi sentiment kan tó fi ṣẹjọ́ ignorance is not an excuse under the law. Okay, ìwọ́dẹ̀ ṣe ignorance yẹn. Ìjọba ti ń sọ pé ẹ fẹ́ lo fair hearing tẹ́ fẹ́ abuse human rights ẹ lè dispense justice. Àní ẹ má gbàgbé pé ọ̀tọ̀ ni kéèsì tó bá dórí social media ọ̀tọ̀ ni kéèsì tó bá lọ court. We have to be careful and understand that the only way we can achieve peace and progress is to allow for the rule of law, human rights. Tẹ́ bá ti yọ human rights kúrò nínú àwọn ìlú Amẹ́ríkà, London, Germany, Canada, ìlú. Ẹjọ́ òṣìwò ni bọ̀bọ́ yìí rò ó rí ẹ̀yin irritate mi ṣé human rights wà gbogbo èèyàn ló mọ̀ wípé kò sí human kí ló ń ṣe bọ̀bọ́ yìí tó ń ṣe bí àrùn ìdìnnà. Ṣé bọ̀bọ́ yìí wọ́n ti fún lábẹ́rẹ́ wèrè nílùú òyìnbó rí ni? Ó dẹ̀ kí gbé human rights human rights kó bá bọ̀bọ́ yìí ó lọ ń ṣe fíìmù gbogbo yín bọ̀ àwọn ìjọba nísìnyí kò sí lọ́wọ́ ọlọ́pàá mọ́ sí wọn ìjọba ti ń bá bàbá Ìjẹ̀ṣà ó dẹ̀ ṣe wọ́n human rights wo ló wà Nàìjíríà bọ̀bọ̀ yìí gan. ẹ ti padà di 7th world country. Oh God. a bá fẹ́ tẹ̀síwájú tẹ́ ẹ fẹ́ dá Nàìjíríà padà ẹ yọ emotions kúrò torí tẹ́lá sọ pé okay kọ́ fẹ́ ní bail does not actually mean you are innocent but unfortunately majority of àwọn ọ̀dọ́ tó wà wọ́n bìlì pé tó bá ti fún yàn bail ẹni yẹn ti gàrí àwọn tá a rò pé kàwé gan wọ́n tún tẹ̀lé irú àwọn ọ̀rọ̀ bẹ́yẹn kẹjọ báwo la yẹ fẹ́ tẹ̀síwájú báwo la ṣe fẹ́ jẹ́ káwọn olórí gan ṣe wá dáadáa so lábẹ́ bó tilẹ̀ òun kó rí bá ṣe ń sọ yìí ẹni tẹ́ ẹ̀ fẹ̀sùn kàn for 2 months tí gbogbo yín ti ń slam ẹ̀ tí ní àǹfààní àti gbọ́tẹ̀ ẹnu ẹ̀ is that a just bí ìfẹ́ mọ industry tó wà is that how justice is being dispensed. ṣẹ́rí nǹkan tó sọ ọ́bẹ̀ yẹn ń sìn there is another problem. Mo sọ fún yín wípé tí n bá ń play ẹ̀ máa explain àwọn ibì kan tí issue máa ti wà fún yín so please pardon me with me here. Ṣé rí nǹkan tó sọ ọ́bẹ̀ yẹn ń sìn pé ẹni tó ní wọ́n sentence wọn ṣé wọ́n ṣe court hearing lénìí ni wọ́n ní wípé wọn ò jẹ́ kó ṣe court hearing pé wọ́n ní wípé wọ́n ti transfer lọ sí high court so kò sí nǹkan tí bàbá Ìjẹ̀ṣà fẹ́ sọ ńbẹ̀. Bàbá Ìjẹ̀ṣà ò lè bọ́ ọlọ́pàá rojọ́ òun àti kóòtù ni á sọ tiẹ̀ lọ́ọ̀yà á defend ẹ̀ àwọn princess náà wá wá sọ tiwọn wọn ò jẹ́ jí ẹjọ́ lẹ́nìí mọ́ tàbí báwo ni wọ́n fẹ́ ṣe fẹ́ bá bàbá Ìjẹ̀ṣà rojọ́ oní wọn ò gbọ́ tẹnu when there was no court hearing oníkọ́ gbọ́ tẹnu ṣé bàbá yìí ní ọpọlọ do you even know what you are saying? Why are you trying to drag Nigeria government and the laws of Nigeria into all this mess? There was no court hearing today. They said they transfer it to the high court. So ṣé adájọ́ tẹ bá ó ní wọ́n ti gbé agbára yẹn kúrò lọ́wọ́ òun wọ́n ní kẹ́ máa lọ sí high court wípé àwọn máa fún yín ní date and there was no hearing everybody came out there was no sitting so báwo ni bàbá Ìjẹ̀ṣà ti fẹ́ rojọ́ ẹ wo àwọn wàhálà tí bàbá yìí kọ̀ síbẹ̀ yẹn ń sìn àwọn tí wọn ò farabalẹ̀ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ wọn á ní wípé wọn ò ní jẹ́ kí bàbá Ìjẹ̀ṣà rojọ́ what is wrong with this one? Why is he trying to blame everything? So gbogbo ìdáhùn sọ yẹn ẹ wò lẹ́yìn ikú sáré o lẹ́yìn ikú sáré it is now time for every individual mi ìfẹ́ mọṣẹ́ tó ṣe you must understand the nitty-gritty of human rights that will allow you he has no point Ugochi he has no point you don't even listen to what the lawyer said he said nígbà táwọn débẹ̀ wọ́n ní wọ́n ti transfer pé ọjọ́ ò sí lọ́wọ́ government lọ́wọ́ ọlọ́pàá mọ́ sí pẹ̀lú government àti bàbá Ìjẹ̀ṣà ló ń fa ẹjọ́ ń sìn torí mo sọ fún yín nígbà tí ológun dúdú bẹ̀rẹ̀ sí ní bú Sanwó-Olú gbogbo yín lẹ wà ń bí báyìí tó ń kígbe Sanwó-Olú àwọn ọmọ tiẹ̀ máa kú ṣé Sanwó-Olú ló mú bàbá Ìjẹ̀ṣà ni wọ́n cause problem there was no sitting in the court today there was no hearing so there is no way tí wọ́n máa gbọ́ tẹnu bàbá Ìjẹ̀ṣà adájọ́ tó bá bẹ̀ ó ní wọ́n ti sọ wípé kóun má jẹ ẹjọ́ yẹn léni so point wo tell me the valid point tí Yomi ní there is no point in what he is saying ọpọlọ simple kan ni kí wọn lè gbọ́ ọ̀rọ̀ lẹ́nu kó lọ rojọ́ láìkọ̀tù lọ sọ fún so there is no sense in what he is saying there ọ̀rọ̀ kan lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ wo bó ṣe ń wo tó fútufútufútu ṣó ń jẹ fùrọ̀ adìyẹ ni ṣó ń jẹ fùrọ̀ adìyẹ ẹ bẹ̀rẹ̀ sí ní bú gọ́vnà ẹ ń bú Àbíkẹ́ Dábírí ẹ ń ṣépè fún gbogbo wọn nísìn ìjọba tí wọ́n fẹ́ bá bàbá Ìjẹ̀ṣà rojọ́ nsìn ẹ gbà kan tí mo sọ fún yín ọ̀rọ̀ tó bá dé high court ẹ gbàgbé òṣì ẹ gbàgbé ẹ má fi sentiment sí ẹ má fi emotion sí we know how this thing work lágbára ju àwọn ìjọba wa lọ
tó bá ní ká síìtì díẹ̀ sí díẹ̀ ẹni tí ò bá tẹ̀lé òfin ó máa dìye òfin ni so kò ní punch kó lọ jókòó kó get out. máa discharge iṣẹ́ wọn tó protect human rights citizen ẹ̀rí bá àti ẹ̀ ti bínú fún aráàlú máa nira torí pé wọ́n tẹ̀lé òfin tí kóòtù bá ṣe the same thing tí ìwọ aráàlú sẹ́ni ìkejì tó bá respect right ẹni kejì ẹ̀rí pé kò ní sígà wàá máa lọ lóyìnbó 50 years I've been going to England for the past 2005 almost 17-18 years. ṣé England ló wà ní. ní problem pẹ̀lú ọkàn rí pé kàyọ ní àwọ̀ ọlọ́pàá ò bá mi fa anything rí mo dá ọlọ́pàá dúró fúnra mi ní last lọ́nà tí mo lọ ẹ ti ẹ̀ bá mi sọ̀rọ̀ I want to speak to police. What do you want to say? But I just want to talk. You don't have to talk to me. You've not done anything. Because you are treated already bí èèyàn. Ní ìwádìí dèlù bàbá mi, kọ́ máa ṣe mí bí ẹranko. Ìdí rẹ̀ tó jẹ́ pé ẹlòmíì ò ní máa dáwó jọ, wọ́n á tún mú pálí, wọ́n á tún mú lọ ṣọ́ọ̀ṣì àbí wọ́n ṣáláṣí olúwa. Jẹ́ kọ́ mọ̀ mi sá kúrò olúwa bẹ́ẹ̀, jẹ́ lọ ṣẹ́rú lóyìnbó. Nítorí pé láìtì a máa ń pa á mọ́lẹ̀. Ìbá ṣe wà bí ìsìn, àwọn tí ó mọ̀ kan, àwọn tí mọ̀ wọ́n kúrú, wọ́n ní wọ́n ń pè rape apologies kékeré kan gbogbo ìbẹ̀rẹ̀ kéèsì ìbàfẹ́ bẹ̀rẹ̀ ariwo rape lọ pariwo ariwo fídọ́fàì láàrin èmi àti ẹ jẹ́ kí n sọ̀rọ̀ bí ẹlẹ́ran ara torí pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ò sọ̀rọ̀ fàì ẹ bá wo ẹni yìí wọ́n pè wá ni wọ́n wá sẹ́tìlẹ̀. ṣẹgbọ́rọ̀ wèrè tó sì tún sọ. tó bá jẹ́ pé lóòótọ́ fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà gbà pé ẹni yìí ó fídọ́fàì ni ó máa ń bọ́ ọmọ kékeré sùn jọ báwo ni o ṣe máa sẹ́tì èèyàn tó pè pedophile ó máa sẹ́ẹ̀tì ọ́ pẹ̀lú grown teenager báwo ni pedophile ṣe fẹ́ wá attracted fún ẹni tó ti bàlágà báwo ló ṣe wá attracted sí. so ṣé àwọn èèyàn mọ mí ní pedophile ni àbí wọ́n kàn máa ń gbọ́ òyìnbó yẹn wọ́n dẹ̀ wọ́n pé tá a bá ti lò kò sẹ́ni anybody can be demonized with social media because majority to operate in bed they are not conventional journalists or more ethics of the job and that is why you have to raise your child bá ọmọ ẹ sọ̀rọ̀ wo bí o sọ lórí social media. Yomi ó rí pé o stupid ọ̀rọ̀ tó sọ yìí ṣé bàbá Ìjẹ̀ṣà àrí tó ń la ọwọ́ ọmọ oh my god bọ́bọ́ yìí ṣòro wípé nǹkan tó sọ yìí àwọn tó wà in charge cases sí wọn gbọ́ you are crying woman rights 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 tó ń jà fún tó ń kígbe ó tún padà lọ sẹ́yìn lórí kéèsì wọ́n tó tún padà lọ sẹ́yìn tó tún padà pé princess ó sẹ́ẹ̀tì ọmọ you see how the problem I have with you kí n think alike woman rights táwọn fẹ́ lájà fún títí tó kú fún táwọn Awólọ́wọ̀ jà fún títí tí wọn ò ṣe táwọn Nnamdi Azikiwe Mandela gan tó fight fún human rights nílùú wọn kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ báyìí ṣé ìwọ ló wá fẹ́ jà fún human rights táwọn ọ̀pọ̀ ní máa pọ̀pọ̀ bàbá wa ò jà fún a ní kẹjẹ́ ká gbà fáwọn ìjọba wa bọ́ bí tó bá darí ìwádìí tó bá yà wá tí gbogbo wo bá lè gbà mọ́ oníkàlùkù aṣákúrò lù wọ́n máa rúùlù lù fúnra wọn ìlú adáwóró ó kígbe human rights ó wá sọ wípé a teenage adult ibo ló ti gbọ́ teenage adult do you listen to yourself wọ́n wá sẹ́ẹ̀tì trap fún nígbà tó sẹ́ẹ̀tì trap fún grown teenager ṣé wèrè lélẹ́yìí ni àmì ò mọ̀ pé gbọ́ bẹ́ẹ̀ o. ó tún sọ̀rọ̀ ó tún parí when a case is in a court high court ó sì tún sọ̀rọ̀ now is when tó yẹ kí gbogbo ẹ̀ die down kọ́mọ̀ máa pe adájọ́ pé ṣẹ́rí bọ̀bọ̀ Yomi yẹn ó tún dí ẹ̀ wá ó wá kó yàjẹ́ ju bàbá Ìjẹ̀ṣà nǹkan tó ń ṣe yìí ó ní agbára tó lè fún mújọba. ó kàn ń pariwo ní wọ́n náà gbọ́ nǹkan tó sọ ń bíbà a grown teenager kò sí grown teenager mi ìgbọ́rí látijọ́ tí mo ti délé ayé mi. jẹ́ kí n sọ̀rọ̀ bí ẹlẹ́ran ara torí pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ò sọ̀rọ̀ fà yìí. ẹ máa gbọ́ ó tún padà sẹ́yìn. ẹni yìí wọ́n pè wá ni wọ́n wá sẹ̀tìlẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ló fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà gbà pé ẹni yìí ó pedophile ni ó máa ń bọ́ ọmọ kékeré sùn jọ báwo ni o ṣe máa sẹ́ẹ̀tì èèyàn tó pé pedophile ó máa sẹ́ẹ̀tì ọ́ pẹ̀lú grown teenager. grown teenager kí ló jẹ́ bẹ́ẹ̀. báwo ni pedophile ṣe fẹ́ wá attracted fún ẹni tó ti bàlágà. sori wípé nísìnyí wọ́n lè mú nǹkan tó sọ yẹn ó gbà wípé teenager ní kò ṣe ọmọ 24 years mọ́ ṣó mọ̀ wípé ó kàn ń sọ̀rọ̀ out of point ni so tó bá sẹ́ẹ̀tì nǹkan síbẹ̀ kan fún yàn tí wọ́n bá ń ṣe olè ṣó yẹ kó lọ mú continue mò ń gbọ́ ẹ lọ
Jokotade sí. ìwọ ló máa pa bàbá Ìjẹ̀ṣà. So ṣé àwọn èèyàn mọ mí ní pedophile ni àbí wọ́n kàn máa ń gbọ́ òyìnbó yẹn wọ́n náà pé tá a bá ti lò ó anybody can be demonized with social media because majority tó operate in bed they are not conventional journalists wọn mọ ethics of the job and that is why you have to raise your child bá ọmọ ẹ sọ̀rọ̀ wo bí o sọ lórí social media o sọ̀rọ̀ nǹkan tó o mọ̀ ó yẹ ò tí ì rí àrídájú tó dẹ̀ sọ̀rọ̀ pa ẹ̀ tí ó bá ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ ẹ̀rọ ègún ẹ̀ ó ń padà bọ̀ kó ṣe pé tó ló jẹ́ sórí social media it's going to work like a kinetic energy. A just society will be calm. Wà á farabalẹ̀ tó bá ní ìmọ̀ tó tó ẹ dáadáa tó bá gbọ́ ẹjọ́ well nǹkan tó sọ yìí ẹ̀sìn tó fi pẹ́ ni títí tó bá fi parí tó bá fi ṣe ìdájọ́ allegedly ló ṣe máa sọ suspect ló máa kọ́ nítorí. With this that you just said now, does it mean that you are in support of government regularizing social media? Not everything that we have in this country is being regularized by government, but I would never support abuse of human rights on social media. Everybody gbọ́dọ̀ fún wa ní àyè láti sọ ẹ̀hónú wa, but unfortunately àwọn gross human rights abuse táwọn yóò mọ̀ kí wọ́n ṣe English ìlú wo lẹ́jọ́ okay. So I'm going to translate. The basic honest truth is that our conduct as the masses is one of the reasons why we will fall into the hand of the government trying to regulate and trample on our rights. But if the government and the people, we all understand human rights, even when you want to talk online or offline, you will be so guided that the government will not have a loophole, a lacuna, to say they want to use it to cage and gouge our human rights. So I will never support the government to gang or to abuse human rights with social media. There must be freedom of expression. But freedom of expression, of course, it cannot be guaranteed if you mess up. Ọ̀gbẹ́ni Fábí ibi tọ́rọ̀ dé ń sìn kí ni ìgbésẹ̀ tó kàn fún mi tẹ́fẹ́ gbé lórí ọ̀rọ̀ yìí. Ìgbésẹ̀ tó kọ́ náà ni pé wọ́n ní iṣu àtẹnumọ́rò kì í jóná. Ṣé bá wò ó dáadáa àwọn kan sì rò ó pé agbára wà lọ́wọ́ àwọn. Kò dé sí bó ṣe lágbára tó ẹ lọ wo ìdílé wọn ẹ lọ wo abúlé wọn. Wọ́n máa fi agbára burúkú yẹn náà wọ́n máa fi jà àwọn èèyàn wọn. Kókó ọbẹ̀ ni pé don't dispense justice with personal sentiment. Ẹ̀kọ́ lẹ́tà ni àwọn ọlọ́pàá ni o adájọ́ ni o ẹ̀kọ́ lẹ́tà ni pé mo fẹ́ ṣiṣẹ́ ní apá ibi. And when you do that, you need to be careful and ensure that iṣẹ́ tó bá nǹkan tó bá fẹ́ fi iṣẹ́ yẹn ṣe ó gbọ́dọ̀ jẹ́ according to the law, not according to bó ṣe rí lọ́kàn mi. If his judgment is being delivered on sentiment, gbogbo ara máa lẹ́wọ̀n. Gbogbo ara àní jẹ́yàn. So gbogbo àwọn ètò níṣe pẹ̀lú human rights we need to look into it at the end of the day tẹ́ni ìbá jẹ̀bi tẹ́ bá fún lẹ́tọ̀ọ́ ẹ̀ tẹ́ fún bẹ́ẹ̀ tẹ́ fún ní right to life he has right to life gbogbo àkọ́rẹ́ kò mí ìgbé tó bá ti wá tẹ́ni bá déwájú arábáká tó bá jẹ̀bi wọn ní sọ pé jẹ̀bi kí wá ló wá kọ́ wa lójú ta ọkọ̀ fẹ́ ṣèdájọ́ fọkọ́ tó ṣe ìdájọ́ ibi tẹ́mi ń lọ nìyẹn because nígbà tẹ́ bá ti sọ̀yọ̀ tẹ́ ti sọ di ẹranko tẹ́ ti ṣe mọ̀kùmọ̀kù báwo lẹ ṣe wá fẹ́ wá ṣèdájọ́ who are you as an individual lẹ́yìn tó ti lo òfin ní ọ̀nà kejì tó fi ṣe ìkà o ṣètò wá fẹ́ fi òfin o fẹ́ ṣe lọ́nà tó tọ́ ẹjọ́ is that not counterproductive? Thank you very much. All right. Ó mà dá káwọn èèyàn ẹ máa gbọ́ àbúrò bàbá Ìjẹ̀ṣà o ìyẹn ló worst jù ẹ máa wòran o ẹ máa wo eléyìí náà. So far so good. I have not spoken to the media. Mo ò tí ì sọ̀rọ̀ sí media. Kí lórúkọ yín? Orúkọ mi ni Ewatomilola Ayẹni. And the person in question, ẹ̀gbọ́n mi ni. And látìgbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀, mi ò tí ì wá sórí social media. No, ọkùnrin. Ìyẹn bàbá Ìjẹ̀ṣà. Àbúrò bàbá Ìjẹ̀ṣà ni. Àbúrò bàbá Ìjẹ̀ṣà ni mí. What does that mean? Ewatomilola lórúkọ mi. Ewatomilola kí ni? Ayẹni. Yeah, I'm a niece to him. Oh, okay. So ẹ jọ̀ọ́ mi ò tí ì sọ̀rọ̀ lórí social media. Gbogbo àwọn tó mi ò rẹ́dí àti dárúkọ. Ó dẹ̀ padà dárúkọ princess. Ẹ̀sán máa ké o. Ẹ̀sán máa ké. Ok, ta ló wá trending báyìí? Àwọn ìjọba jẹ̀dẹ̀rẹ̀ kan gbìyànjú kí ẹlẹ́ṣẹ̀ kó má kú sípò ìkà. Ok. Because agbẹjọ́ ẹnìkan dá àgbò òṣìkà ni. Kí ẹlẹ́ṣẹ̀ kó má kú sípò òṣìkà. Torí nǹkan tí ó ṣẹlẹ̀ yìí kò mọwọ́ kò mẹsẹ̀. Káwo náà kí yóò péyàn pé lágbájá wá ẹ̀dẹ̀ sí ẹ̀sìn kámẹ́rà. Ok, àwọn ọlọ́mú o. Àwọn ẹlẹ́ṣẹ̀ ni kò ń ṣe. Fún ẹni yìí lórí ọ̀fẹ́. Sórí gbogbo yẹn ẹ sùn síbì kan náà ẹ kọrí síbì kan náà
nǹkan tí mi ò kí ń fẹ́ gbọ́ ni wípé kéèyàn pe èèyàn wá kó sẹ́ẹ̀tì kámẹ́rà tí bá ní kámẹ́rà CCTV nínú ilé mi sìn okay this is my house and my wallet is here wà wá ní kí ló dé tí mo sẹ́ẹ̀tì kámẹ́rà ó dẹ̀ mú wallet mi yìí sìn or power bank mi let's say ó dẹ̀ mú owó abẹ́rẹ́ lọ́wọ́ mi kí ló dé tí mo sẹ́ẹ̀tì kámẹ́rà sílé mi ṣé wọ́n ní kú wọ́n lọ jí ni wọ́n pe bàbá Ìjẹ̀ṣà wá wípé kó wá sílé wọ́n gbé kámẹ́rà sílé wọn they have CCTV in their house tó install sílé wọn ṣé wọ́n mú ọwọ́ bàbá Ìjẹ̀ṣà ọmọ yẹn ó mú ọwọ́ bàbá Ìjẹ̀ṣà ó bẹ̀rẹ̀ sí ti bọnú aṣọ ẹ̀ fúnra ara ẹ̀ ó bẹ̀rẹ̀ sí tẹ̀ lọ́yàn ṣé ọmọ yẹn ló ní kí bàbá Ìjẹ̀ṣà fọ́ sínú trap ni àbí ọmọ yẹn ló sọ wípé kí bàbá Ìjẹ̀ṣà tọwọ́ bọ̀ ní abẹ́ kó máa fíngà yéyé ọmọ lọ́mọ àbọ̀ ọmọ yẹn ló mú bàbá Ìjẹ̀ṣà lọ tilẹ̀kùn lẹ́yìn tó wọ́ ọmọ yẹn súnmọ́ ṣé ẹ̀rọ ọpọlọ ni so mi ò lè fi kámẹ́rà sílé mi mọ́ sí mi ò lè fi kámẹ́rà mi sílé mi kó wá wọnú ilé mi kó lọ máa tún personal things mi kó wá ní ẹ̀kí ló tèmi náà ṣe máa gbé kámẹ́rà sílé ó lè lọ́ máa ń dẹ pàkúté lẹ̀ fún tó máa ti ẹsẹ̀ bọ̀ ó lè nǹkan téèyàn ṣe máa ń mú pàkúté tó máa ń dẹ̀ lẹ́fẹ̀ẹ́ kù nìyẹn ó ti mọ̀ wípé ọ̀kọ́jú àní ó máa lọ gbé ẹjọ́ orí ìtàkúté yẹn torí ó ti máa ń jí nǹkan jẹ tipẹ́ so tí èkúté yẹn bá ti rí ẹja nù pàkúté ó máa fò lọ́bẹ̀ pàkúté máa mú which is ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ó rùn létí wọ́n wá sẹ́ẹ̀tì kámẹ́rà ìwọ náà dẹ́ sọ̀rọ̀ àsobìnrin ṣé wọ́n fọ́ọ̀sì bàbá Ìjẹ̀ṣà kó lọ rí kó lọ máa àwítọ́ Yomi náà sọ pé kò sí grown adult from 10 àbí 12 to 18 ní teenager tí ọmọ bá wà 17 teenager ṣì ni kò tí ì wọ adulthood tó bá wà 16 teenager lọ́yìn máa kà sí fún ẹ there is nothing like grown teenager torí gbogbo yín mo rò pé ẹ sọ pé 24 ní tẹ́lẹ̀ so kò ṣe 24 mọ̀ tí grown teenager ni ok àǹtí ẹ bá wa continue kò sí problem mo ń gbọ́ yín lọ. tí ẹ ti sọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́ títí ẹ̀ ó wà ń bẹ̀ nísìn ara ẹ̀ ò yá kò ní freedom kò lè jáde he can't do anything he's just useless the family too are useless we can't do anything wàá dúpẹ́ kó tiẹ̀ mọ̀ pé useless to be in pain and we are happy kò possible. ayọ̀ tí ẹ̀dá tó mọ̀ wípé ó useless thank God wípé ó mọ̀ wípé ṣé ó yẹ kó lo useless you should have used helpless not useless. That is what I'm saying for you. You have to think before you said it's useless. That means uncle are useless. Our family are useless. You would have said it's just helpless. It's just hopeless. All he need is there, is hopeless, is helpless. He don't know what he would do. You shouldn't have used useless. You don't just talk for the fact that you want to talk. Think about your words. Oh man, you're useless. Your sister said you are useless. Emma Rora, when you want to talk, you take keep me much digest it. Oh, they rush me. Timasha mistake, my son. Oh, sorry, no, I don't mean useless. I mean it's helpless, it's hopeless. We don't know what we are. In fact, I'm speechless. I don't even know what I will say. Please, I don't want to say anything. We hope in God. You don't have to do interview. I don't just we just want the government to pardon us. We just want them to. We want to beg on behalf of our brother. We know whatever the law says. Just find it in your heart to forgive him. Just pardon. Pardon. You will beg. Ọlọ́run o. Ọgbọ́n eré wa nìyẹn kò dẹ̀ gbọ́dọ̀ wo. Lágbára Ọlọ́run. Mi ò ready àti dárúkọ anybody. I am not ready to mention name and I'm not going to mention name. But this person tó bá yẹ pé ní tòótọ́ Ìgbé Ìjẹ̀ṣà ṣe nǹkan tó ṣe ìyá ìyàwó ẹ̀ wà ń bíbá ìyá ìyàwó ò ní support ẹ̀ o. Defilement kan pariwo 7 years ago tí gbogbo èèyàn bá mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Ìjẹ̀ṣà tí àwa ẹbí ò lè sọ síta. Ṣùgbọ́n tẹ bá ti rí ọ̀pọ̀ owó aṣọ tẹ̀ ń rí nínú fíìmù ẹ̀rọ fún live perfect life. Ìyọ̀ mélòó la fẹ́ lọ máa rojọ́ tèmi fún pé báyìí ni tó ṣe ṣẹlẹ̀ báyìí ló ṣe ṣẹlẹ̀ ká la fẹ́ ro tiwa fún. So this thing that will be happening that we have been keeping it in the family thing and you decide to bring it to the public and we are ready. Ṣé princess yìí fún ara ẹ̀ ṣó ti sọ iye ìgbà tó ń fún ara ẹ̀ ti bá aṣọ sí wọ̀wọ̀ níwájú Ìjẹ̀ṣà pé kí Ìjẹ̀ṣà bá òun sùn. Another case. Torí pé Ìjẹ̀ṣà dájọ́ ò lè jà ṣùgbọ́n olóòbúrò tó gbójúlé o. Another case. Ó ní oyè ìgbà tí princess yìí fún ara ẹ̀ tó máa pe Ìjẹ̀ṣà gbé ẹ níbo ló wà mọ́ sí ọbẹ̀ ọ̀fadà tán.
Why are you a friend enemy to him? You say this person is your friend. You said you helped him. You said you did. Nígbà tí Ìjẹ̀ṣà lọ ṣe WAEC, ṣé o mọ ibi tí Ìjẹ̀ṣà ti ṣe WAEC? Torí you came to the social media and said ṣé ẹ̀ṣẹ̀ ni pé o help ẹ̀ lọ sí school. When Ìjẹ̀ṣà did WAEC, I drove him down to where he did his WAEC in Ikorodu. And you are claiming as if Ìjẹ̀ṣà depend on you. Please, I am begging the social media. Orí pé ọ̀rọ̀ tó sọ́nbẹ̀ yẹn ọ̀rọ̀ tí ò lọ́pọlọ ni. You drove him down to where ṣé o mẹni tó gba WAEC fún? Do you know wípé tí bá fẹ́ lọ gba WAEC fún mi or JAMB paper èmi ni máa sanwó èmi ni máa dúró as guardian. Kọ́ tó wá mú l'Ìjẹ̀ṣà lọ́wọ́ kọ́ tó wá mú center lé lọ́wọ́ tó máa fill form. You just drove him down. Are you listening to yourself? Dúró náà show o wà educated náà. When you collect a form ó lè jẹ́ princess ló lọ ra form tó dúró as the guardian. You driving me into the center doesn't mean ìwọ ló ra form fún ìwọ ló fill form fún. You said you drove him to the center. Are you the one who collected the form? Ṣé ìwọ ló ra form fún? Ṣé ìwọ ló gbà fún? Did you stand as the guardian? Ṣé phone number ẹ lọ fi sílẹ̀ ńbẹ̀? Ṣé email ẹ lọ fi sílẹ̀ ńbẹ̀ tí result bá jáde? So téèyàn bá pe Ìjẹ̀ṣà wípé ọ̀rẹ́ mi mo ti sọ bẹ́ẹ̀ ọ̀fadà tó máa ń láìkì tán yẹn o ṣé kí n bẹ́ẹ̀ bọ́ọ̀lì ráìsì àbọ̀bẹ̀ lásán ló fẹ́ wá gbà jẹ́ kí n mọ̀ is it a crime ìwọ gan ó yẹ kí princess kó file lawsuit against you. Wàá mú ibi tí Ìjẹ̀ṣà ti sọ fún ẹ wípé princess bọ́ọ̀rẹ̀ ó tẹ̀lé lọ àbí ẹjọ́ wọnú ilé ìgbà tẹ́ sílẹ̀kùn ó rí wípé princess madana onílẹ̀kẹ̀ búlù ó rí wípé princess bọ́ra sí òwò. Oh smart onídàáda Ìjẹ̀ṣà ò lè jà àmọ́ lábúrò tó gbójúlò àpẹlẹ o defender of the universe àbúrò mi láì káre káfàtà wo ìwọ gan ní ẹjọ́ bàjọba rò ó ń bá àwọn ọjàba ó ń bá wọn jìjàkadì èmi làbúrò ẹ o tèmẹjẹjẹ máa jà fún ó yóò mọ pé ò lè jà fún ló bẹ̀rẹ̀ sí ní gbé òògùn ẹgbóná láti jọ́tọ̀ ti fi bọ̀dé ẹ̀ síbẹ̀. Ó easy láti wá sórí social media láti wá rant. Wọ́n ti gbé kámẹ́rà sí ẹwájú sí o ti ń jaba o ti ń mẹ́sìkà fún wàá mú ibi tí princess ti naked yẹn jáde ìwọ kan wàá lọ jẹ́jọ́ wàá tẹ̀lé brọ̀dẹ́ ẹ̀ lọ ṣòbí ẹnu ọ̀yàn ò mọ̀ zip ẹ̀ mọ̀ láti tọrọ láti bẹ̀ ìjọba káwọn èèyàn bá yín bẹ̀ ìjọba òun ló máa ń pè ní apology pardon whether o ṣe o ṣe o tọrọ bá ti rí báyìí o ní agbára láti handle ìjọba mọ́. Gbogbo àwọn tó ń ṣépè fún àwọn gómìnà wa àwa excellency gómìnà Babájídé Sanwó-Olú lady Àbíkẹ́ Dábírí tó ń ṣépè fún ṣé wọ́n bá bàbá Ìjẹ̀ṣà ní kéèsì kí wọ́n tó lọ máa blọ́ọ̀gì wọn tí wèrè olòṣì yẹn afọ́jú yẹn tó máa ń bú màmá mi Aláṣàbí tó ní Sanwó-Olú kìnìkan tó bẹ̀rẹ̀ sí ní ṣépè ńláńlá wọ́n wá ní sí òkè o bàbá Ìjẹ̀ṣà okùn ẹ ti wá mẹ́ran báyìí gbogbo ẹ̀yin ara social media ẹ ti kó ba ẹ ti bá tiẹ̀ jẹ́ ó wàá bá princess ní ẹjọ́ mọ́ àwọn àjọba làwọn fẹ́ bẹ́ẹ̀ nẹ́jọ́ ẹ wá rant ṣé tó bá jẹ́ wípé ẹ ti ń bẹ̀bẹ̀ tẹ̀tí ń bẹ̀bẹ̀ látijọ́ ọ̀rọ̀ yóò ti ní níyànjú àmẹ́mi láìkì yẹn àìlágídí tálíkà wò ó jọ bá mi continue princess bá mi kọ́ ti bí ọmọ yìí ó nẹ́jọ́ bá jẹ́ o búlọ́gà làwa bọ̀ èmi ò ní jẹ́ kó bà ojú àwọn ìjọba wa jẹ́. Begging the entire Nigeria, I am begging the government. Gbogbo ìjọba ni mo bẹ̀. Kọjọ kí wọ́n jẹ́ ká fi ọwọ́ ká fi wo kíní ìdára ká farabalẹ̀ ká wo ẹ̀ṣẹ̀ yìí pé Ìjẹ̀ṣà kò lọ́wọ́ kò lẹ́. Ókè lọ́rọ̀ kan òun sọ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì wa ò lọ́pọlọ. Oníkọ́ farabalẹ̀ you are telling the law of the land pé kọ́ farabalẹ̀ are you stupid are you telling me the Nigerian government pé wọn ò ní sense wọn ò lè wò ó dáadáa àbí wọ́n ló fẹ́ no lọ́ bá wọn wá microscope kọ́ fi wò ó fínífíní ibo lẹ wà òkè nísìnyí ló wá sọ pé òun bẹ̀ the government kọ́ wò bàbá Ìjẹ̀ṣà ò lè sọ̀rọ̀ there is no court hearing today ṣé ẹ̀yin èèyàn ẹ̀ tí ì lọ court ni tí ò bá sí court hearing there is nothing wọn ò lè pè é sí kí ló máa ń pè ṣe pulpit ni pé kó wá sọ tẹnu ẹ̀ àbí kí ló máa ń pè kí ni court yìí mo ti gbàgbé orúkọ tó máa ń pè tó máa ń dúró sí yẹn ṣá witness box àbí whatever
wọn ò lè pè é kó wá sọ nǹkan kan orí chair lásán ni bàbá Ìjẹ̀ṣà máa jókòó sí because wọ́n ti transfer case yẹn kúrò ẹ̀dẹ̀ sọ wípé wọn ò jẹ́ kí bàbá Ìjẹ̀ṣà kí ló fẹ́ sọ òkè tó bá ro tẹnu ẹ̀ lẹ́ǹbẹ̀ yẹn tí adájọ́ yẹn gbọ́ tó ní ṣó ti sọ̀rọ̀ tán má rojọ́ fún mi lọ sí ilé ẹjọ́ high court supreme high court lọ ti gbé ẹjọ́ ẹ lọ ìgbà tó débẹ̀ lẹ́ni wọ́n náà ti gbé lọ sí supreme tí òkìlẹ̀ wá sọ pé ó fẹ́ rojọ́ fún ìwọ náà tún wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sáwọn àwọn lọ́ọ̀yà àwọn judge ó bẹ̀rẹ̀ sí ní bú wọn wípé ọlọ́run á da àbí òkè o ibi báyìí ni mo wà èmi gan stand I stand with Nigerian government. But Bayomi said earlier, when you call somebody a pedophile, you should understand pé ẹni yìí ọmọ kékeré. when you call somebody a fidofian ṣé fidofian ló ń pè sórí wípé àti onílẹ̀kẹ̀ èjì ògbè mo rò bẹ́ẹ̀ tíátà torí mo rí wípé aṣọ gúrùpù Yomi ló wò débi I am my ancestor tíátà sórí ilẹ̀kẹ̀ ọmọ gúrùpù Yomi ló máa jẹ́ mi ò sọ wípé àbúrò bàbá Ìjẹ̀ṣà ni ẹ you are in theatre ó rò pé act ṣé ó rò wípé tíátà ló wà do you think you are in a theatre mo rò bó o ṣẹ̀ṣẹ̀ iye mọ́jà tán ni àbí ẹ̀mọ́ arúgbá o ṣẹ̀ṣẹ̀ tán o wá act fún wọn wá display fún wa ń bíbà o wá sọ oríṣiríṣi ọ̀rọ̀ mo ti rí i pé ọmọ gúrùpù Yomi ni ẹ kó tó gbé báàgì sápá má wọrí continue wàá bá princess jẹ́ kí n lọ pé princess ti máa ṣètò ẹ fún mi nọ́mbẹ̀ ọmọ yìí nẹ́jọ́ jẹ́. nìkan ló máa interest ẹ̀ not àgbàlagbà. I have lived with him all my life. Kò dẹ̀ fọwọ́ kàn mí rí. At least I'm a different. Ó lè má fọwọ́ kàn ẹ́ rí because ó ń ṣe ọmọ kékeré. Ṣé o mọ̀ nǹkan tó ń pè ní pedophile ni? Kò ní láìkí ẹni tó ti ń do. Irú wọ́n ṣe ọkùnrin á ti máa bẹ́ẹ̀ sùn. Irú wọ́n ṣe ó ti mọ̀ wípé ó ti bàlágà. Àwọn ọmọ 12, 13, 14, ó tí yín di ókè sí mi ò lè blame ẹ ná. O mọ mí ní pedophile. O mọ nǹkan tó ń pè ní pedophile. O kàn ìgbà tí wọn náà fẹ́ pè ní oní pedophile kò ní wà attracted ó lè bá gbé 30 years kó máa like ìwòwò ẹ torí wípé kí ni o ti grow wọn like ẹ so mama sọ títí ẹ ìwọ gbẹnu òṣì sọhùn ó yẹ kó lọ wo kíní yẹn jàre kókó rẹ gbogbo ibo ni Yomi ti kó gbogbo ẹ padà sí location níbi tẹ́ ti ń ṣe Ìyábọ̀ ọkọ Ìyábọ̀ tẹ́ ń ṣe jẹ́jẹ́. You could say we are not born of the same father and the same mother and he should abuse me. But he never did so. He made me who I am today. You see, nínú tíátà. I am who I am because of God and because of him. Nínú tíátà. Ṣé tó bá yẹ pé yóò tó ń bá ọmọ kékeré sùn ni àbí kò ṣe kíní kan, a ti máa gbẹ́rò yẹn. Bọ̀tọ̀ yí pé wájú kíkẹ́ wọ́n fẹ́ dú ìntánì, àwọn fẹ́ tánìṣì méje. Ṣé ti bá bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀? Báwo ni wọ́n ṣe ń tọ́jú wọn síbi tó ń fi wọ́n sí láhàámọ́? Kò síyàn tí ó ní ìtọ́jú nínú àhámọ́. Torí kò ń ṣe lè bàbá kò dé ṣe lé ẹ̀. Kò síyàn tó máa tì mọ́nú ilé tínú ẹ̀ máa dùn. Abọ́sibọ́sí pé kò rí ta kò rọrùn kò rí anything ó kàn ń gbé bí ẹranko tó fi ajá gan tí yóò bá tọ́jú ajá sínú cage tó bá tó tà nǹkan yòó á. Mo sọ ń bìbà yìí o irọ́ lèmi ò kí ń láìkì o mo ní wípé nípa tí wọ́n máa ń kó gbogbo wọn sí fíìdì wọ́n máa gbá bọ̀ jẹ́ kí n sọ fún ẹ èmi kọ́sítọ́mà wọn níbẹ̀ ni kí ló dé tó ń purọ́ mọ́ àwọn gan pólíìsì wa náà Nigeria police salute ìṣerú ẹ̀mí sì mo bọ́ta mo lọ síbi ẹ̀kúlé ibi tọ́ílẹ̀tì yẹn mo jókòó síbẹ̀ mo gbatẹ́gùn mo ṣeré káàkiri mo lọ báwọn èèyàn ṣeré níbi typewriter room yín yẹn mi ò kò bọ́ta sẹ́nu géètì torí ọlọ́pàá wà bẹ́ẹ̀ ó lè yìnyín bọ̀ tó bá fẹ́ escape tó bá fẹ́ gbá jungle but wọ́n sọ wípé kò rí ìta kò róòrùn no I would never believe that in fact you are very stupid for saying that àwọn ọlọ́pàá wo ò burú ó lè jáde ó lè lọ gbatẹ́gùn á wọ boxers lásán ló máa wọ̀ àti singlet agbátẹ́gùn ẹ kó boxers oríṣiríṣi lọ fún bẹ́ẹ̀ kó gbátẹ́gùn kó ṣe fàájì kó dẹ̀ wálé kí ló bí ní wípé wọ́n dé bí ẹran wọn ṣé bàbá Ìjẹ̀ṣà complain fún ẹ wípé òun ò meet àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ òun ò gbádùn ni lẹ́nu òṣìṣẹ́ Akínwùmí Hamidu torí òde nìyẹn kó wá máa bu ìkó so kí ló ń sọ ẹ bá máa purọ́ ẹ máa fi wọn wá pìtì wọ́n máa ń jẹ́ kéèyàn jáde ó kò lè bọ́ọ̀tà ni kò sí kan tí bàbá Ìjẹ̀ṣà fẹ́ jẹ láyé wọ́n ń ta ṣàwámà mẹ́ mínírààsì wà iyán wà tọbẹ̀ ẹ̀gúsí ráìsì wà I'm speaking from experience
ó rò pé wọ́n kàn fi bú mi wípé tẹ̀wọ̀n dé ni àwa lọ ṣe weekend ń bẹ̀ adẹ̀ lọ ẹ̀ẹ̀mejì gan la lọ tó a kú bàbá Ìjẹ̀ṣà ò lè kú ó máa jáde bọ̀ láyọ̀ àtàlàbọ̀ ṣó fẹ́ gbọ́ Genesis gan lọ ó dé wá bá wa Pastor Genesis is living fine healthy àwọn tó bá ní orúkọ ní Nàìjíríà yìí tó bá ní orúkọ ní Nàìjíríà yìí ó láti lọ sẹ́wọ̀n because bí wọn ò takò ẹ̀ irú àwọn abáyé ta ni ò lọ bàbá wa Ọbásanjọ́ lọ ó dé bàbá wa Buhari náà ti ṣe rí gbogbo àwọn má jẹ́ kí n lé néèmù kò sí àwọn olórúkọ so èèyàn lọlé ńlá ó ń dé ó ń lọ prison olùkọ́ ó ṣe pé stigmatization ìlú òyìnbó ló máa ti ń ba rẹ́kọ̀dù jẹ́ kó ń ba rẹ́kọ̀dù jẹ́ ní Nàìjíríà kó ń ba rẹ́kọ̀dù jẹ́ Nàìjíríà ìlú òyìnbó gan ó ní rẹ́kọ̀dù tó lè bàjẹ́ tó bá ti pààyàn tó bá civil case lèmi nísìn civil case ló yẹ kí a máa treat báyìí sí ẹ ti sọ di criminal torí tó ti gbé lọ sí high court ẹjọ ṣé ó dà ń gbé criminal case ní pedophile sorry criminal case ni ó yàtọ̀ síra wọn anyway continue àǹtí mi oníjìwìnì ilẹ̀kẹ̀ màámi aláṣà mi ẹ lọ ra fí. àṣeré pé àwọn ilé tínú ẹ̀ máa dùn abọ́sibọ́ sí pé kò rí ta kò rọrùn kò rí anything ó kàn ń gbé bí ẹranko tó fi ajá gan tí yóò bá tọ́jú ajá sínú cage tó bá tó tẹ̀ kan yóò á free ẹ̀ bóyá ṣeré play around not to talk of a human being who has the right to freedom. You said something the other time that even Princess herself numerous times that yes, and I will say it even to her front. Okay, tell me. Numerous times she has opened her tó bá tó tẹ̀ kan yóò á free ẹ̀ bóyá ṣeré play around not to talk of a human being who has the right to freedom. You said something the other time that even wàhálà àti yín máa flag èmi ti fẹ́ẹ̀ tó lọ. Yes, and I will say it even to her front. Okay, tell me. Numerous times she has opened herself, Princess Adebisi, the comedian, you know, has off her clothes that Ijesha to have sex with her. So because you said Ijesha refused you, because the marriage Abi kí lọ́wọ́ yìí sọ yìí.